Ó ga jù hẹ́pà. Ó jẹ́ àlùbáríkà. Àpótí owó lọ́la ẹgbẹ́dẹ́lẹ́ ni. Ìyá wa ẹjọ́ ìbojú yìí. Ṣé èèyàn lè fi wọjọ́ iwájú bí future èèyàn? Ó lè sọ́rí òun parí. Ìyá wa ẹjọ́ ṣe ìbojú yìí. Èèyàn lè fi wọ future. Kẹ́tì ẹ̀ ṣe ó tọ̀nà kó o jẹ́ ń ṣe ṣòro. Ó ga jù kìnìún alájà náwó pa alájà náwó pa ni gbogbo àwọn ọ̀tá ẹ fọ́ wọn lẹ́nu ẹrú wọn rùn kúrùn. Àìkẹ́jọ torí ọ̀dọ́ má bá ṣó mi. ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ rí pé táìgà rẹ gbèsè tì mí ìyáhùn táìgà rẹ ló ń ṣe bẹ́ẹ̀ mo gbọ́gbà tó sọ bẹ́ẹ̀. Fashion doctor ó ga jù alùbáríkà yé. Kí àwọn èèyàn mi ṣé kí n kí àwọn èèyàn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh to all my lovers all over the world. Hey, how are you doing? Ẹ gbọ́. Ẹni ọ̀dẹ́kùn ṣe kántáfì Queen Elizabeth wa alùbáríkà ìyá aláàánú ti a. Àríkẹ́ má dẹ̀ yí kí ni yẹn sí ẹ̀ máa yí kí n yí sí ẹ̀ kí n má yí sí ẹ̀ tó wáyé kí n yí sí ẹ̀. Ẹ gbọ́. A ṣe máa bẹ̀rẹ̀ kí ni Àríkẹ́ já enjoy show wa báyìí so mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ orin yìí. So good evening guys, good afternoon. In some country, good morning. In some country, here in Nigeria, I will say good evening. Ṣẹ́gbọ́ Olúwa ló pè mí ló yàn yín, wọ́n ló pè yín ló yàn yín fún mi. Mi ò dẹ̀ ní wá yín tẹ̀, inú ò ní wá mi tì. Gbogbo àwọn àyànfẹ́ ló ṣe lógo. Ló ṣe. Yes o. Ujúwà Abíọ́dún Tọ́pẹ́ Òkìkíọlá Láìlá Ṣọlápé 27 904 Abọ́sẹ̀dé Tèmi 17 Akin 21 Ọ̀tún Bíbàs orúkọ yìí Adijat Waheed Diamond Silva Ose Usman Zainab ọ̀rẹ́ òtítọ́ ṣọ̀wọ́n Káwẹ́ni Barin my dress I don't have this material but I can get you another material. Àríkẹ́ Putin Ajasa ẹ má dá lóhùn jà ó fẹ́ distract mi ẹ gbọ́ kìtàkì ṣẹ gbọ́ wọ́n ní kìràkìtà ọ̀ràn gìrìgìrì ọ̀ràn. Why are we here tonight? We are here to discuss about your life or your success or your business. We are here to just, to rub minds. We are here to rub minds. Kọ́lá kọ́ni, ló kọ́lá kọ́ni, ẹ̀dá máa jẹ̀ sí wọ́n wáyé. Ní sí wọ́n wáyé, gbogbo ojú tó wò yìí, gbogbo ojú yìí tó wò mí yìí, ní sí wọ́n wáyé, èmi náà ní sí wọ́n wáyé. Má jẹ́ ṣàkó bàtà fọ́mọ ẹgbẹ́ mi. Ìbòjú ìlágbára jù. Kìrìkìrì rán. Àlùbáríkà yá sí a. Yínká Àgbẹ̀dẹ am I right? Yínká Akíngbadé P9532 Ṣọlápé 27 Kọ́lá Kóní. Májèsì wọ́n wáyé gbogbo ẹ̀dá ó ṣe ìbojú ìrí future ó ṣe Àríkẹ́ mò ń bọ̀ àpótí owó àpótí ọ̀la rẹ̀ ló ga jù mo dúpẹ́ ó ṣe mo appreciate effort ẹ ó ṣe mò ń bọ̀ gbogbo ojú tó ń wò mí àní sì wọ́n wáyé gbogbo ojú tó ń wò mí nísìn àní sì wọ́n wáyé mi ìfẹ́ mọ nǹkan tẹ́ kọ nínú ìṣẹ̀dá yín mo ń gbà ládùúrà fún yín wípé èmi àti yín àní sì wọ́n wáyé ṣé ká ṣe fàájì díẹ̀ sí. Àmì o ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé wá. Mo gbọ́ ní. Ayé lè máa ṣáta. Pàṣẹlẹ̀lẹ̀ ó yẹ kí n lọ kí ìṣáyé o arákùnrin o. Ó gbọ́ tó ló ń sọ fún mi o ó ní ìyàwó ẹwà o
dìde kẹ́ máa ránṣọ mo rí mo lálàá yẹn Ọlọ́run ní Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ló sọ fún ṣẹgbọ́ Ọlọ́run ní pé wà alábìnrin máa ránṣọ máa ta góòlù máa talẹ̀ máa talé máa ta sóyòyò pẹ̀lú irun Ọlọ́run sọ pé wà Lizzy gbogbo àwọn tí ò nírun ní iwájú orí wọn àbí tí ò nírun lórí máa fún wọn ní sóyòyò eléyìí ní shampoo Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ṣá ń gbọ́ ṣé ẹ tún fẹ́ gbọ́ sí mò ń gbọ́. Ilé nínú ọgbà àjàrà olùwà kò sì máa kọ́. Orí máa ta sóyò. Golden Makini. Golden Mani. Golden woman lẹ́yìn. Golden woman. Àríkẹ́ náà ẹgbẹ́. Àríkà golden woman. Ẹ wo scrub da Àríkẹ́ mèrè scrub wọn bíbá. Lọ́ba get scrub. Wọ́n ní kò lò lọ́lọ́hún bọ̀ mi ló sọ. Níran scrub da scrub mi ò sí bíbá jẹ́ kí n scrub àwọn tèmi. Magic tea call my office line ma sir. Yes ma. Call my office line. It's very, very effective. You see, as a woman, this is what we have in our tummy. When you have bloated tummy, taba mu milk tó pọ̀. Time kan wà tẹ́ pé àgbọ́dọ̀ máa mu milk mọ́, but àní mọ̀. So, atẹ́gùn lásán ló wà nínú ikùn yẹn, kì í ṣe nǹkan bàbàrà. Atẹ́gùn. So, tẹ́ bá mu tea yìí, ibi tẹ́ bá tẹ̀ ti mú, kẹ́yà jẹ́ kí dáàdì sùn yàrá bòmí. Kí jẹ́ pé máa pọ̀jù o. Ṣùgbọ́n gas tó máa jáde lára yín. Olabisi Momsi Yanola, thank you so much ma. I love you. God bless you ma. Ẹ wo scrub yẹn rèé. Ṣàlàyé. Ẹ mọ̀ kọ́ tá ṣe pé ní ṣàlàyé. Ẹ gbọ́ kọ́ tá ṣe pé ní ṣàlàyé ni wípé àwọn ìlú máa ní pé àwọn ti lo cream kan ó ti bà skin àwọn jẹ́ àbí nǹkan kan. Eléyìí la máa fún wọn. Ó máa restore skin yẹn ó máa rejuvenate ẹ bèèrè lọ́wọ́ ogun àwọn tó lo product mi nǹkan tí n bá gbé fún yín confirm mi ẹ tẹ̀lé mi ká lọ lọ́dọ̀ Lizzy Anjorin níbi tó ọlọ́mọge ti lọ sóyòyò pẹ́ńpẹ́ńpẹ́ ẹ ṣe ibi tó ọlọ́mọge ti lọ sóyòyò fàájì yẹn ń lọ ẹ wo àwọn ilẹ̀ Àríkẹ́ God yà ó máa bẹ̀rẹ̀ ní omi mo fẹ́ bẹ̀rẹ̀ lẹ́yìn mo bá mú wèé àwọn ìwé ilẹ̀ kan rèé ẹ wo àwọn ìwé ilẹ̀ yìí ó confam ṣẹ́rí ilẹ̀ yìí ní sí ọ̀fọ̀ ẹ̀gbẹ́ ìbàlẹ̀ ló wà Àríkẹ́ jọ̀ǹtìrọ̀ náà má fara kàn kankan bẹ́ẹ̀ ẹ wo ilẹ̀ yìí ó ní sí ọ̀fọ̀ mi ìmọ̀ bóyá ẹ rí ó ní sí ọ̀fọ̀ wọ́n dẹ̀ fẹ́ ta ní chipe ó ti rí ṣẹ́ ti rí àwọn kíní sí ọ̀fọ̀ wọn rèé àwọn ilẹ̀ yìí ẹ wo ẹ gbọ́ bàbá ẹgbọ́n bo náà gbọ́dọ̀ fọwọ́ kàn. ẹ jẹ́ fọwọ́ kàn jáde. Àríkẹ́ fọwọ́ kàn. ẹ fọwọ́ kàn ẹni. tẹ́ bá ń lo sóyò nìkan náà lè fọwọ́ kàn tẹ́ bá lo sóyò ẹ gbàgbé ẹ̀ torí tẹ́ bá ń lo sóyò pé ẹ máa pọ́n látòkèdè lẹ̀ ìjó ni yóò bá mi jó báyìí ẹ ti rí sí kọ́ṣán ijó yín dàjọ́ ẹ jẹ́ wọ́jọ́ yín ní Sunday corona ò pa wá sí lórí sick bed kí là ní dúpẹ́ fún Olúfúnmiláyọ̀ Ṣódẹkẹ́ I love you Nikki Balógun Odúsànyà it's Queen Mira ṣe ìjọ ìmọ̀rẹ́ni kejì Adépéjú kind. ọba ń kọ́ balẹ̀ tó ṣẹlẹ̀ fún ìkúkú ẹ̀gbọ́n sàn ẹ̀jẹ̀ sókè. Oya Àlùbáríkà. Fashion doctor. Jí o gbogbo fashion. Àríkẹ́. Ẹyin ní jí o. Àwọn kan fẹ́ nu ẹ̀bí. Wọ́n fẹ́ gbà bọ̀. Owó rọ̀ọ̀bù tí wọ́n á kàn kàmí o. Owó rọ̀ọ̀bù tí wọ́n mi ní bàdí. Lizzy Anjorin jí o gbogbo designer worldwide. Ẹ ṣe gan fàájì yẹn ti wọra ẹ máa kí fàájì yẹn wọra débi pé ànímọ̀ nǹkan tá a wá ṣe lénìí. One thing about me is that I don't waste time. Àríkẹ́ kí ni ẹ tún ti jábọ́ I don't waste time. Ṣe rí fàájì yẹn a máa ṣe later. Ṣé ìwé kan jábọ́ mbẹ́? Good evening, salam alaikum wa rahmatullahi wa barakatuh to all my lovers. Ẹ kúlé, ẹ káalẹ́, ẹ káàsán, ẹ káàárọ̀, good morning, good afternoon, good evening all over the world. I am your humble girl Lizzy Anjorin.
gbogbo ẹ̀yin dáàdì mi mọ́mì mi àǹtí mi because ṣẹ́rí lórí ètò yìí ẹ mọ̀ mí pé bébì ni mi ọmọ ìkéré ni mi kódà ọyàn ṣì ń rùn lẹ́nu mi you all know that alhamdulilayi rabbil alamin so à ń bẹ̀rẹ̀ ètò yìí pẹ̀lú bisimilayi a máa parí ẹ̀ pẹ̀lú alhamdulilayi inshallah ẹ mọ̀ pọ́ ọmọ ìkéré ni mi gbogbo ọ̀rọ̀ tí n bá sọ ẹ kò bá mi gbà bẹ́ẹ̀ ẹ ṣe àkẹ́tà fún bóyá ìyàwó yín bóyá lè kọ́ ẹ̀kọ́ kan bóyá ọkọ yín bóyá lè kọ́ ẹ̀kọ́ kan bóyá àbúrò yín bóyá lè kọ́ ẹ̀kọ́ kan mo máa ń sọ fún yín pé I am not a motivational speaker èmi náà máa ń wá èèyàn tó máa motivate mi mo ń wá èèyàn tó máa sọ̀rọ̀ sí mi ní etí so bí mi náà ṣe máa ń sọ ìgbogbo àti máa sọ fún mi pé mi náà máa tún lọ tún wò tí n bá sọ mọ́ pa ṣé mi ni mo sọ̀rọ̀ báyìí okay jẹ́ kí mi náà kọ́ ẹ̀kọ́ kan I want you to know that whatever we discuss tonight is not a must. It's just it's not an advice either. It's just a chat. Láàrin mi àti yàn kan sọ̀rọ̀ pé ó yẹ kó rí báyìí, ó yẹ kó ṣe báyìí. So it's not a must. Please pardon me. Tí n bá fi ọ̀rọ̀ tí n bá sọ share anybody ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ dáríjì mọ́ ọmọdé òní mẹ́kọ́ jẹ kó má ra ní ọwọ́ but mo kàn wò pé àjọjẹ ò kí ń dùn tí èèyàn kan ò bá ní ìdùnnú mi ni pé kí n rí àwọn obìnrin ẹgbẹ́ mi tí kan máa ṣe dáadáa ní àwùjọ kémi náà kí n máa ṣe dáadáa because in life if you don't expand your coast tí kò bá sí àwọn tí wo náà tó gbé dìde I believe pé àwọn téèyàn bá gbé dìde náà máa ń pè ní èèyàn la èèyàn at times people come to me alájà ẹ rántí mi mọ́ ẹ̀yin lè ṣe báyìí fún mi nígbà tá a wà ní school alájà ẹ rántí mi mọ́ lọ́jọ́ kan báyìí ṣe báyìí fún mi inú mi máa ń dùn tó bá ti wá sọ́tọ̀ máa ní Olúwa rọ́lá pé mo dẹ̀ fẹ́ ní ẹ̀rín sẹ́ni náà lọ́kàn jẹ́ kí àdúrà tèmi náà kó wá gbà kọ́lọ́n jẹ́ kí àdúrà gbogbo wa kó ṣe kíni kó gbà. So today I want to discuss about mo kọ sílẹ̀ ni o kí má bàa gbàgbé mo béèrè question kan mo ní your success no mo ní your business or your life what is business Àríkẹ́ ṣé o máa bá mi sí vibration kó má bàa distract me mo ní what is business fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ bá wa ra ọjà lọ́lọ́kan òjọ̀kan ẹ pé 07055555861 iléeṣẹ́ wa wà ní shop I323 Ìkọ̀tà shopping complex road 5 so tonight we want to talk about business. Ṣé gbogbo èèyàn ló lè ṣe business? Is it everybody that are going to do business? Yes, the whole world can do business. Business is very sweet. Business is very kind. Business is the most beautiful thing or things you can do. Business is sweet. If you look at some developed country, they engage more in business than any other thing. When we talk about Dubai understand what they call business. When we talk about China, they understand what they call business. If you look at this country very well, the kind of country that they separate business from religion, especially Dubai. Dubai jẹ́ ìlú tó jẹ́ pé Islam wà níbẹ̀. But tẹ́ bá rí bí wọ́n ṣe wọ́n separate business wọn from religion. Wọ́n kírun wọ́n ṣe dáadáa. Ẹ mọ̀ nǹkan tó wá ṣe wọ́n á rò pé àdúgbò yìí ẹ máa fi ṣe òwò. Àdúgbò yẹn jẹ́ ká lọ síbẹ̀ torí pé tá bá gba àwọn èèyàn láyè kó máa wá sírú àdúgbò yìí ó ṣeéṣe kán bá wa lẹ́sìn jẹ́ so àwọn àdúgbò kan wà tẹ́ pé o ò lè dé ní Dubai àwọn àdúgbò kan wà tó jẹ́ pé bó ṣe jẹ́ Emirate àwọn nǹkan kan yẹn hardly ló máa fi bá dúdú márùn níbẹ̀ nítorí pé wọ́n ya ẹ̀sìn sọ́tọ̀ from business and this has really helped them. Yes, it really helps. So what is business? Business is dagon. Business ló dùn jù. Business mi rí nǹkan tó ta tó business. Màá sọ fún yín pé lẹ́yìn Ọlọ́run okòwò ló tún pọ̀ jù. Okòwò ló tún kàn. Yes, that is how I see business. That is my own layman definition of business. So if you ask me what is business, I will tell you business is life. Business is Alpha and Omega. Apart from Almighty Allah, tó jẹ́ Ọlọ́run, business, because in business we do buying and selling, we exchange. Ibi tí kò bá ti sí èèyàn nìkan ni business kò ti ní ṣe kíni, kò ti ní wà. Once we can find two people in a place, of course, definitely business will take a place.
So I want you to learn one or two. Ẹ má bínú mi ní kẹ́ learn. Mo kéré sẹ́ni tó lè teach yín. I'm small. Ẹ má bínú, I'm so young. I know nothing about business. I'm still a baby in business. But I just think I can talk to some of my ladies because some people are losing money. Some people are losing money. Why are people losing money in business? You see, we have different kind of business. We have business for gram's sake. Mo fẹ́ ṣe business. Káyé lè bá mọ̀ pé mo ń kúrò nílé. Káyé lè bá pè mí ní CEO. Káyé lè bá sọ pé mi náà ṣe business. Yes, àwọn kan ṣe business bẹ́ẹ̀ yẹn. Business tẹ́ni yìí ń ṣe kò mọ nǹkan kan pa ẹ̀. Ó kàn mọ̀ pé mo kówó lọ rajà. Mo rajà dé 30 naira ní mo rà. Mo dẹ̀ fẹ́ ta ní 10 naira 50 kobo. Mo ti jèrè. So with time, I wá rí pé business yìí ò groom. Why is that business not grooming? Why the business is not growing? Ó jẹ́ nǹkan tó jẹ́ kàyéfì. Because there are some things we mix with our business. Number one, if you want your business to grow, I am not advising you. Please, I'm begging you in the name of Almighty Allah. Mi fẹ́ kẹ́ sọ pé Lizzy Anjorin ló sọ pé kinní kan. Mi dẹ̀ sọ pé hair cream ma. You just call our office line. Right now, you can just do WhatsApp. Arike is on WhatsApp right now, ma. So you can just ask for the price on WhatsApp. She will answer you. Okay, Auntie Fatima, okay. Me ní fẹ́ wà distracted, so let's go straight to the business. Because tí n bá rí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ṣe shop lẹ́ni, tó wá ti shop yẹn pé ó máa ń dùn mí. Kí ló ń ṣẹlẹ̀? Bó ṣe dùn mí yẹn, ó máa ń jẹ́ ẹ̀kọ́ fẹ́mi náà. Lizzy, what are the things tó lè lọ kó rẹ sí tó lè fa irú àwọn nǹkan báyìí? So ó máa jẹ́ kémi náà kí n ronú. So tí n bá wá ronú, máa wò pé 2 + 3 bó ṣe yẹ kó rí lélẹ̀. Ṣóyè yín? So number one, what is business? Business is something that will take everything from you. I mean your joy. If care is not taken, your home, your life, your social life. Business is that thing. To me, I will tell you business is a killer. Business is an assassin. Business is evil. To me, if you ask me what is my own definition of business, mo ti kálẹ̀ fún yín, business is an assassin. Business is evil. Ẹ mọ̀ pé mo ti sọ fún yín láti bẹ̀rẹ̀. Business is the most sweetest thing. Lẹ́yìn Ọlọ́run, business ló tún kù. Because Ọlọ́run ni ẹyọ kan ṣoṣo. So ibi tá bá ti rí èèyàn méjì, business máa ṣẹlẹ̀ níbẹ̀ because ẹ máa ra oúnjẹ, ìwọ máa ra nǹkan téèyàn kan máa rà, téèyàn kan ò ní ní. So definitely business will take charge. Ṣó ti yé yín? So lẹ́yìn Ọlọ́run, business ló kù. So but business ó jẹ́ nǹkan tó jẹ́ pé o gbọ́dọ̀ mọ nǹkan tí ó wà nínú ẹ̀. A lot of people can give you money. Some people will give you advice, but they will not give you what it takes to do business. Because Arike will reply, Arike only reply. Because people can only empower you. Arike, ejo, ẹ má distract me. People can empower you. Your husband can empower you. Your wife can empower you. But hey, they won't tell you disadvantage, the do and don't of a business. So what are the things? Why do I call a business? Why do I call business a killer? Tó bá ṣiṣẹ́ ìkan ló máa mú, ìdí ò papọ̀ mọ́ tán. Tòótọ́ làwọn méjèèjì lẹ́ran, àmọ́ ṣé ọ̀tọ̀ọ̀tọ̀ náà ń ṣe. If you're into business, automatically social life will be taken away from you, except if you are not ready for that business. Your family will be taken away from you, except if you are not ready for that business. And there is tendency for us to have parts. Me, ìfẹ́ gbàgbé so mama jot it down. Kí ni mo kọ́kọ́ sọ pé kó lè take away from us? Money, your life. Àbí kí ni mo sọ? Your life, your social life. Social life can be taken away. Your family can be taken away. Everything can be taken away. Then if you are having business, there is tendency your health will be taken away. Your health will be taken away. Oh, lè sọ pé òun ṣe òwò. Bó fara sí òwò yẹn, kò má ní perpetration. From perpetration, there is tendency for you to have BP. Tó bá jẹ́ ẹni tí kò kí n ṣeré, tó bá jẹ́ ẹni tó máa ń gbọ́rọ̀ sọ́kàn tí ò kí n share ọ̀rọ̀. Yes, there is tendency for BP to set in.
from there tí nǹkan kan bá lọ ṣẹlẹ̀ sí business yẹn there is tendency for stroke to set in and sudden death ọlọ́run ò ní jẹ́ cardiac arrest hypertension gbogbo ẹ̀ kò set in. People will not tell you this when you want to start business, but these are the things that comes with business. These are the things that you can't run away from when you are doing business. Then business will take away your brain. You can't involve yourself in business and think about some things. E.g. ẹ má bínú mo ma sọ̀rọ̀ ọ̀rọ̀ nsìn. When you are into business, e.g. sex can be taken away from you. Your loved ones, your husband, your children can be taken away from you. If care is not taken, when your children grow, they will tell you, mommy wa alájàpá ni. Tó bá ti jí báyìí ó ti lọ, àárí ìyá wa. Tó wáyé pé bàbá náà ló dẹ̀ ń ṣàjàpá. Wọ́n ní àárí bàbá wa, ìyàwó ẹ̀ máa ní àwọn ọmọ ẹ̀gbọ́n ò dá mọ̀mọ́. Irú àwọn ọkùnrin àbí obìnrin tó bá ń ṣe òwò bẹ́ẹ̀ yẹn. Mẹ́jọ ẹ jẹ́ ká ra criticize wọn. Yes, they are going through a lot. All they need from us is love. But nítorí pé kò sí ẹ̀dá tó expatiate ẹ̀ tó yìí fún wọn. Ṣó ti yé yín? Wọ́n máa believe pé your friends will be taken away from you. Your friends will be taken away from you. Though at that point, your friends, your family, everybody would think, ó ti bẹ̀rẹ̀ ìgbéraga. No, kò ṣe ìgbéraga. It's just that ẹ̀rù ń bà. Ṣé business yìí ṣé kò ní collapse? Ṣé business yìí ṣé mo máa ṣe dáadáa nídìí ẹ̀? Ṣé àwọn èèyàn ṣé wọ́n ní fi business yìí bú mi? Along the line, some people will settle for káwọn lọ gbowó nàpó àbí kán lọ yá owó. So tó bá ti wá yá owó, ẹ̀rù á tún wá máa bà wọ́n. Ṣáà máa rówó ìsan. Discussion tara make lálẹ́ ó níbi tó ń hit nínú àyà mi, but you can't understand, but ó máa yé àwọn kan. Ó máa yé àwọn kan. Aunty Arike, I think I need water. Ó máa yé àwọn kan tí mo bá sọ̀rọ̀. So ẹ̀yin daddy, ẹ̀yin mommy, gbogbo àwọn èèyàn tẹ́ bá lè share. Ẹ share show yẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ nípa business. Yes. Then tó bá ṣe business tí o bá ní orun lọ lọ́wọ́, tendency wà kó collapse. Tó bá ṣe business tí ọkọ ẹ àbí ìyàwó ẹ tí wọ́n bá ràn ẹ́ lọ́wọ́, at times it's not financial support. There are times that all you need is moral support. Moral support. Ẹ má bínú, mo fẹ́ mú mi. Ṣé má gbà mí láyè? Ṣé permit me? Ẹ má bínú 1 second, mo fẹ́ mú mi. Ẹ jọ̀ọ́. Mo kéré sí yín gan mi tó mú mi wájú yín. Tí mo ṣọ́ra gbẹ́nu sẹ́gbẹ̀ẹ́ kan tí mo ra mú mi. Ẹ má bínú. So, at times, an entrepreneur does not need money. All he or she needed then or now, they need was or is moral support, advice. There are times they need love, they need pamper. They just need someone that will say, baby, mo ti ra ticket fún ẹ. Next week, òun lọ rest. Ọlọ́run fún àwọn ọkùnrin kan bẹ́ẹ̀ ní kápá. But you think your wife wake up or your husband wake up on lọ síbi iṣẹ́, you think they are healthy. No, at times they are not healthy. They don't want to tell you what is going on with them. I love Iboju, yes. Èmi kọ́ ni mo tà. Ẹ lè get ẹ ní D&G store. Ẹ lè get ẹ ní D&G store. Yes, ma'am. So, kí ni mo fẹ́ sọ? Ṣó ti yé yín? Ẹ lè share many tí message máa ràn lọ́wọ́. So we're talking about business. Ṣé mo pé mo sọ fún yín pé business is the most sweetest thing. Business lẹ́yìn Ọlọ́run business ló kù. But a lot of people will not tell you. Excuse me, ma. Excuse me, sir. People will not tell you what it takes to be an entrepreneur. Money, your life will be taken away if care is not taken. And some people, they are doing business for gram or for Facebook's sake. Or conscious sọ pé mi náà ṣiṣẹ́. So you should know where you belong to. Your aims and objective is very important when you are starting a business. If you have a rich family, if you're coming from a rich family, you can do business for a gram's sake, because when you're about to fall, they can pick you up. No matter how, tọ́n bá lè bully ẹ or tọ́n bá bú ẹ tó, they will pick you up. They will put money into your account, then you can restart or you can put it in your business. So if you come from a very rich background, ẹ lè má understand nǹkan tí mo sọ. So if you have a very rich husband or very rich wife, tó jẹ́ pé òun ló support ẹ fún business ẹ,
then you might not really understand. But there is something in business, regardless of whoever that is supporting you now, remember that person might not be there tomorrow. So if you are doing business, do business as a child of nobody. Am I saying something? Shemon Soro. Oh, Folashade, you're watching from Mecca. Assalamu alaikum. You should do your business as if you are a child of nobody. Do your business as if you will not wake up tomorrow. Do your business as if you are nobody. Your aims and objective. Ẹ má gbàgbé pé mo sọ fún yín pé mo kéré gan mi tó advice yín. So please, tẹ́ bá kọ̀ rí nǹkankan one or two things tẹ́ lè mú níbẹ̀ is not dole. Hausa máa ní pé badole bane is not of force or kì í ṣe dandan. Ṣó ti yé yín? So, what are we talking about tonight? We're talking about business. Your life or your business. If you have a business, you have no life. I'm sorry to say this. I am blunt. I am a blunt person. If you see yourself as an entrepreneur and you're seeing yourself as if I have life, you have no life. Because your life doesn't belong to you. Like I said, I want to hear your tone back up, or Tony. What are the things that can make you crumble in business? Number one, your family. O bẹ̀rẹ̀ business pẹ̀lú 100,000 naira. Mama Biliki Baba Taju. Wọ́n ti ń gbé bùkátà 70,000 naira wá. Automatically, the business will crumble. Àwọn ẹ̀ máa sọ pé ayé wà, ayé jẹ gbárùn, ayé ṣe gbá, ayé ṣàwò. Yes, mo believe ayé wà, wèrè èèyàn ló máa sọ pé kò sáyé. Mo gbèdì o, mo gbèdì, ẹ má bínú Richard mo wà ní, mo ti gbèdì ṣẹ́rí. Mo gbèdì, mo gbà páyé wà. But káyé tó ṣèyàn, ayé máa kọ́kọ́ ti nǹkan kan síyàn níwájú. Ayé ò kọ̀ lè dédé wá pé, mo ṣe ẹ́, no. Ayé máa kọ́kọ́ ti nǹkan síwájú. So if you are starting a business, you're going to put everything behind. Number one, your family. 100,000 naira ló fi bẹ̀rẹ̀ iṣẹ́, tó wá pé provisions ló ń ṣe. O kò lè máa kó bóbò àti zobo sáwọn ọmọ ẹ lọ́wọ́. Kò wá believe pé after 6 months, the business will grow. No, because ẹ ti ń jẹ èrè, ẹ ti ń jẹ ojú owó. Your husband will say, because your husband give you 100,000 naira to start a business. Awadele ni, babalagbaja, 20,000 naira. Yalagbaja, sorry for me 20,000 naira. Sorry for me 10,000, 5,000 naira. And don't forget, as he or she is collecting that money, they are not giving you back. So automatically, it can make that business collapse. Mommy mi, mo fẹ́ sanwó school. Daddy mi, mo fẹ́ ẹ ti mọ̀ pé 100,000 lẹ fi bẹ̀rẹ̀ owó. Tó bá yẹ pé 100,000 ní school fees ọmọ yín, ẹ má bínú, mo sọ fún yín pé who is this person torí Ọlọ́run? Ẹ jọ̀ọ́ mo wà online, máa pè yín padà, ẹ jọ̀ọ́ mo wà online. Ẹ má bínú ẹ̀yin èèyàn mi. Tó bá yẹ pé 100,000 naira ló fi bẹ̀rẹ̀ business, tí ọmọ ẹ̀ dẹ̀ lọ sí school 100,000 naira. Èmi ni mo máa sọ, mo máa yọ ọmọ ẹ̀ kúrò ní school 100 naira. 100 naira, máa gbé ọmọ ẹ̀ lọ sí school 50 kobo. Màá dẹ̀ jẹ́ kí ọmọ yẹn tètè bẹ̀rẹ̀ sí ní fojú sí business tí mo ṣe yẹn. Because mo bẹ̀rẹ̀ owó 100 naira. Ọmọ mi dẹ̀ lọ sí school 100 naira. Kò sígbà téèyàn ní di ayé ló ń ṣe ọ̀tá mi. Ọlọ́run má jẹ́ káyé ṣe gbogbo wa. So, tó bá jẹ́ pé ẹ ti máa ń jẹ ṣàkì àti ìgbín tẹ́lẹ̀, tẹ́ dẹ̀ bẹ̀rẹ̀ business 100 naira yẹn. Ṣé mọ̀ pé ìgbín ẹyọ kan ti kú sí 5,000, àwọn ìgbín tó tóbi tó muta tó tó yìí ẹyọ kan is 5,000, àwọn kan 1,000. So tó wá pé ìgbín lẹ ti ń jẹ tẹ́lẹ̀, tẹ́ dẹ̀ bẹ̀rẹ̀ business 100 naira yẹn, automatically ẹ máa fẹ́ máa ṣe bí ẹni tó fẹ́ máa ṣe àṣàmì egunmọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Time is coming that you're going to eat like a king or a queen. Time is coming. Everything is time. Okay, let me give you an example. When I joined film industry, I was into business already. Owó tí mo rí ní the business mi, mo fi ń ṣe owó. But from day one, you hardly see me in group or a máa ń jáde bẹ́ẹ̀ yẹn. A lot of people see it as pride. It's not pride. It's just that
nǹkan tó ń ṣe mí ó yé mi but kò yé àwọn kan wọ́n believe pé kò ń bá àwọn èèyàn ṣe mo ń bá àwọn èèyàn ṣe mo love àwọn èèyàn ṣùgbọ́n ẹ̀rù ń bà mí kí business mi kó má collapse so I have to pay all my attention all everything that I have in me ẹ máa pé I've been doing business right from kékeré ṣòye yín because ṣe rí àwọn owó tá a máa ń ṣe nígbà míì tí ó jẹ́ pé a máa ń wò pé you can take care of yourself you can fix your nails you can do wigs you can buy soyoyo you can do irun mi jollo because if you don't dress well there is tendency for your business to collapse if you don't dress well if your business is going to grow ó máa determine lórí bẹ́ẹ̀ ṣe ń wọṣọ bẹ́ẹ̀ ṣe ń múra you might be selling pure water if you dress well people will prefer to buy the pure water from you because you look neat and you look beautiful if you're selling pure water but if you are selling nǹkan míì tó tún wá tóbi ju pure water lọ so tẹ́ bá fẹ́ ẹ wá jí láàárọ̀ ẹ wẹ̀ ẹ ti bọ́ sí ìdígbà yín lẹ ti rún pákò o ẹ gbọ́dọ̀ mọ̀ time tẹ́ máa tètè jí tẹ́ máa tètè máa ṣe gbogbo ẹ̀ ṣóyè yín so family la sọ lẹ́ẹ̀kan ẹ jẹ́ kí n kọ sílẹ̀ kí n má bàa gbàgbé a lè má parí topic yìí lẹ́ni yes family second if you want to grow in your business because ẹ má gbàgbé pé mo sọ fún yín pé when you start a business your business is going to take everything away from you you will automatically quit friends because your friend can come and say ìyá alágbájá wá yá mi lówó èèwọ̀ dẹ̀ ni o gbọ́dọ̀ yáyàn lówó o gbọ́dọ̀ fúnyàn lówó ni o gbọ́dọ̀ fúnyàn ni o gbọ́dọ̀ yáyàn o gbọ́dọ̀ fúnyàn lówó tó máa pa business ẹni ara as a woman tó bá pé wọ́n lo empower ara ẹ̀ o lè gbówó nàpó it's not a crime láti gba owó nàpó láti yáwó ṣe business it's not a crime as a matter of fact business is all about risk if you don't take risk in business tendency wà kí business ẹ máa grow excuse me please it's not a crime láti gba owó nàpó in business tó bá mọ nǹkan tó ń ṣe owó tó gbà yẹn máa kó eré sí ẹlẹ́sẹ̀ ni ó máa kó bàtà sí ẹlẹ́sẹ̀ ó máa kó táyà sí ẹlẹ́sẹ̀ láti sáré dẹ̀ máa jẹ́ kó focus so don't borrow money don't borrow people money while you are doing business while you are grooming your business ẹ má gbàgbé then why you have to do away with friends ọ̀rẹ́ ẹ tí kò ṣiṣẹ́ ọ̀rọ̀ tẹ́jọ́ ń sọ ò ní jẹ́ nǹkan kan náà tí wọ́n bá ń wíru òun máa wíru because your thinking can never be the same and if your husband is not probably èèyàn tó lè support ẹ morally kì í ṣe gbogbo èèyàn ló gbọ́n kì í gbogbo èèyàn ló smart if you know your husband cannot support you morally ó sì mọ̀ pé brain máa yan ò gbé pa business then má máa dá ọ̀rọ̀ business ẹ lẹ̀ lójú ẹ̀ because he can feel threatened. As a woman tó bá lọ́mọ tó dẹ̀ mọ̀ pọ́kọ ìwà responsible it is very wrong for you to let him know iye tó ń pa but you can support the home láì ṣe gbéraga. As a matter of fact if you are making money and you are supporting your home and you are still being submissive ẹ má bínú àwọn kan máa sọ pé ṣo ti lọ́kọ ló ṣe wá advice wa mo ti lọ́kọ táìpẹ́ nǹkan tẹ́ fẹ́ gbọ́ nìyẹn torí pé ẹ mọ̀ pé mi ń gbé àwọn private life mi sórí social media so táìpẹ́ nǹkan tẹ́ because ẹlẹ́mi máa ní pé ṣé wọ́n ti lọ́kọ bla bla bla. So if you are being submissive to your man in a relationship, you are submissive and you are making money, believe me, you will make more money. Because at times, so I told you, ọkọ ẹ, ọlá tí ẹ̀gan ló fi mí nínú business. Before you start a business, you have to know the spiritual aspect of business, the physical aspect of business. Business is all about spiritual. There are some times you don't need to consult people. You don't need to pay some people. You don't need to share some diabolical. Tó bá dé bá yín lọ́wọ́ mu, you can go on. Yes, you can do anything to secure your business. It's your business. It's your life. Ọ̀nà tó bá mọ̀ pé ọ̀nà tí ń bá gbégbá rèé o, ó máa jẹ́ kí business mi kó ṣeéṣe, ó lè gbégbá ọ̀nà tó wù ẹ́. But to me, I will tell you that there are times all we need is focus. Focus. Ká dẹ̀ tọ́jú àwọn tí
ó ń bá wa ṣiṣẹ́. It goes a long way. Taking care of people that work with us and taking care of people tí a jọ wà. Then if you want to grow in business, it is against the rule of business láti máa sanwó or máa fún àwọn èèyàn tí kò bẹ́ ṣe nínú iṣẹ́ yẹn lówó. If care is not taken, you may crumble. Any family tó bá fẹ́ gbowó school ọmọ ẹ̀ lọ́wọ́ ẹ̀ jẹ́ kó wá mú kan nínú wọn sí ọ̀dọ̀ ẹ̀ kó máa bẹ́ẹ̀ ṣiṣẹ́. Tó bá bẹ́ẹ̀ ṣiṣẹ́ á mọ pains tó fi rówó. Òun ló máa sọ fún àwọn òbí ẹ̀ pa mọ́mì kò easy ń bí o. Sadiq Taiwo Ogundipe, I see you, my brother. Olajumoke Wealth, I see you. Fokeumi or something, I see you. Yetunde Ajayi, I see you. So, if you want your business to grow, you must not eat alone. It's part of spiritual part of business. You must not eat alone in business. Then, in business, if your husband is alpha and omega of your business, then your husband must know the beginning and everything of the business, because your husband empowers you. Probably your husband knows, oh, I'm going to buy you money to it. But that kind of business is not your business. You are just a manager. I'm sorry to say. Emma Binu, Emma Binu, Pati Emma Binu, Emma Binu. Tí ọkọ ẹ bá jẹ́ alpha and omega business ẹ, tó dẹ̀ jẹ́ pé ọkọ ẹ ló fund business ẹ, you are not the CEO, you are the manager of that business. Wọ́n ní tá bá fi àgbò fún kinní kan, a máa ń jokun ẹ lẹ́ni. Ade Soro Bisola, thank you, ma. Thanks, ma. You can get it in D&G store, ma. You said Lapo money is haram in Islam. My brother, if Lapo money is haram in Islam, don't forget Islam will not borrow you money. You see, you must separate your religion from your business. You can't mix the two. Even ìlú tí wọ́n ti ń tọ́jú wọn, wọ́n mix religion wọn pẹ̀lú business. If you mix your religion with business, you may collapse. Meaning you will. Only you may. You may collapse. Tẹ́ bá wo Saudi, wọ́n láwọn ìyàwó wọn ló ní shop gold. Ṣàbá àwọn ìyàwó wọn níbẹ̀. Àwọn tó ní gbogbo shop gold yẹn, wọ́n wà lábẹ́ ọkọ wọn, wọ́n ń sùn. Tí wọ́n ní pé kan order gold, ẹ gbé lọ sí shop báyìí. Shop báyìí lọ sanwó is account báyìí. They don't come in person. We attend to our business in person in this country. We are in a country that we hustle for ourselves. We do everything for ourselves. So don't say Islam, owo napo is haram in Islam. Tó bá gbowó napo, ṣé kó máa tọrọ owó kiri ló dá. Kẹ́ lọ jókòó sẹ́nu ọ̀nà ilé èèyàn kan, kẹ́ni ẹ náà ń bọ̀, kó fi yín lẹ̀ kó má wá. Tí ọmọ ò dẹ̀ jẹun, tí ìyàwó ò jẹun nílé, tọkọ ò jẹun. Ṣé yín ò kì í ṣàràm? Because to me, that one is most deadly haram. It's better you look for an option than to go for an option tí kò sure. Gone are the days, téèyàn bá fẹ́ tọrọ owó tán máa gbá àgbo èèyàn. Nobody picks phone anymore. So I'm sorry, tí bá fi yẹn ṣẹ̀yìn, ẹ má bínú. Bẹ́ẹ̀ mi ṣe ń ronú, bí mo ṣe máa ń reason lèmi ṣe ń sọ fún yín, ẹ má bínú. In Nigeria, if you are a Muslim in Nigeria, to me, if you are a Muslim, tí wọ́n bá pẹ̀rùn Allahu Akbar ashhadu an la ilaha ní Nigeria, tí customer bá wà wájú mi, ẹ má bínú, tí customer yẹn tó bá jẹ́ customer tí ó understand me, tendency wà kí n attend sí tán, tí n bá ṣe tán. Irun wọ́n ti fún mi ní sign irun bí mo ṣe bẹ̀rẹ̀ show yìí. Mo miscalculate because mo tètè fẹ́ sùn lẹ́ni, mo ṣe lọ fi sí 8. But mo ye bẹ̀rẹ̀ báyìí, wọ́n fún mi ní sign irun. Ó dẹ̀ kí n cut kí n lọ bẹ̀rẹ̀ irun. Ṣùgbọ́n Ọlọ́run dáríjì mi. Ọlọ́run mọ̀ pé nǹkan tí mo ń ṣe bí báyìí náà iṣẹ́ ẹ̀ ni. Mi ò búyàn bí báyìí, mi ò ṣépè, mo ò jà. Mo ran àwọn èèyàn lọ́wọ́ ni. So iṣẹ́ Ọlọ́run náà ni mo ń ṣe. Á dẹ̀ dáríjì mi tí n bá ṣe tán, màá lọ kírun mi. Irun mi ò lọ sí anywhere. Ṣó ti yé yín, irun mi kò lọ sí anywhere. So, in a business, you have to be brilliant and smart.
if you want to do business, you have to be brilliant and smart. You have to be brilliant. Mo ṣì máa expatiate gbogbo ẹ̀ fún yín, ẹ má bínú. But point kókó la fẹ́ sọ, a lè má sọ tán lálẹ́. Àríkẹ́ bá mi wo time tó bá ti di 9:30. Mo lọ fàdàgbé tó rọ́ síbí kan. Smart. Sorry, ẹ má bínú. Smart. If you are not smart, you cannot do business. If you don't have a lot of things, if you cannot put so many things in your archive, in your brain, you cannot do business. Because tẹ́ bá lọ ṣe business, tí ẹ dẹ̀ smart, tí ẹ dẹ̀ ní ọpọlọ tó péye, bí ìgbà tẹ́ lọ ṣí ṣọ́ọ̀bù yẹn fún àwọn èèyàn ni. Ẹ ní mọ̀ tẹ́ bá bẹ̀rẹ̀ bọ̀ after 1 year máa realize pé ṣọ́ọ̀bù yìí mo ṣí fáwọn èèyàn ni, kì í ṣe mi ni mo ní. Tẹ́ bá ti smart. Tẹ́ bá ti smart. So now kí n tó continue, kó tí mo ń jẹ́ kó yé yín ni pé your life or your business. So kí n ṣe gbogbo èèyàn ló máa ṣe business. Ẹlòmíì wà, iṣẹ́ oṣù ló máa ṣe. If you know you are not smart, then get a salary work. A work that will be giving you ọgọ́ta owó aláàrú àpé tó bá ti mọ̀ pé o smart. Tó bá ti mọ̀ kì í ṣe pé o smart pé pàpàpàpà là ń sọ máa pé brain ni ò tètè lè gbé nǹkan. Irú sì tá bá lọ sọ́jà o lè ra items 1000. O gbọ́dọ̀ lè rántí gbogbo items yẹn. Tó o bá ti lè rántí any items, then you should not involve yourself in business. You should not involve yourself in business. Yes, there's difference between being smart and being brilliant. Yes, I agree with you. Ó ní mo sọ pé tí o bá ti lè gbé nǹkan sí inú ọpọlọ ẹ̀ kó lọ máa bá wọn ṣiṣẹ́ oṣù. Gbọ́n pálí ẹ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Because, okay, let me move to another one. Space. Kọ́ ló ń jẹ́ kí n rántí. Ẹ̀yin lè máa rán mi létí o, tó ra máa expatiate later o. Ẹ̀yin lè if you are not smart. Àríkẹ́ ó ti sùn. Kọ́ tọ́rọ̀ ẹ̀ ṣe máa ń sún mi nìyẹn. Mi ìsún mo ṣe calculation kan. Probably calculation ìsọnù wo ló ń ṣe. Ẹ̀kọ́ ló máa ní kí n máa ṣe náírà sí dọ́là o. So space. Please, I'm on live program. Please, I will call you back. Please. Sorry, guys. Ẹ má bínú ẹ jọ̀ọ́. Space. Ẹ má bínú. You just started a business. Your business is 1 year or 2 years or 3 years. And you want to get a bigger space. The question is, báwo ni ṣó máa ń dùn mọ́ ẹ àbó máa ní ẹ lára tó bá fẹ́ sanwó space? Because if you are starting a business fresh, mo ṣì ń bọ̀ wá síbẹ̀ yẹn credit. Ẹ ṣé credit. Some people can buy credit. Ẹ ṣé. So space. If you need soap, just Arike is on WhatsApp. You can talk to Arike on WhatsApp. Yes, we have lovely soyoyo. Onre ko fokomore. Eléyìí, ó sweet jù. Eléyìí. Gbogbo àwọn ara yín tí kò rhyme yẹn ó máa rhyme. Tẹ́ bá lo ìpara mi àti kíni mo fi ń ṣe ohun tí ò bá ṣiṣẹ́, máa dáwọ́ yín padà fún yín. I don't build customer, I build family. Ask from my customers. Èmi ò ní customer, family ni mo ní. Tẹ́ bá ra ọṣẹ ìwẹ̀ mi, tẹ́ ra ìpara mi, tẹ́ ra tirun, àbí ẹ ra aṣọ lọ́wọ́ mi, àbí ẹ ra gold lọ́wọ́ mi, àbí ẹ ra nǹkan kan lọ́wọ́ mi, àbí ẹ ra lẹ̀ tí kò bá ṣaka, máa dáwọ́ yín padà fún yín. Kọ́lọ́run má mú wa. When should I start spending my business money? Thank you. I love that question. Ẹ ṣé. So, space. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ business. Èló ni space yẹn? Space yẹn tó bá jẹ́ for gram sake, pé nítorí káyé lè bá mọ̀ pé o ní shop. Tí o bá cut coat ẹ according to size ẹ, tendency wà kí ọ̀tẹ̀ èèyàn crumble. Torí tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní yọ owó shop. Let's take for instance, àwọn òwò kan wà tẹ́ bá ṣe o lè díjú yọ 1 million bẹ́ẹ̀ tó bá yọ á crumble. So tó bá ń ṣe irú òwò yẹn, tó bá lọ rent shop
500 or 1 million, automatically tó bá ti yọ owó shop for that year, there's tendency for your business to collapse. Am I making sense? Am I making sense? Am I making any sense? There is tendency for your business to collapse. Tí space yẹn tó bá ti ṣe kíni, tí owó ẹ̀ bá ti pọ̀ ju nǹkan tẹ́ gbélé sórí igbá lọ. If you want to get a space of 500,000, make sure your business is up to 20 to 30 million. And make sure your income per day only your income tẹ́ gbọ́dọ̀ ní per day. So business is inborn. Business is not something you can learn. Then another thing, before you start a business, think of the area you're doing your business. Is this area a residential area or industrial area? It is very important. There is something we call feasibility studies. You can do feasibility study of ibi tó ti fẹ́ tajà. If you don't do it, there is tendency for your business to collapse. Okay, ẹ wà ní industrial area, ẹ wà lọ ń taṣọ. Ṣé mọ̀ pé tendency wà kí èèyàn yẹn olóma yẹ ká collapse. Èmi àti gbogbo wa à ní collapse. If you're staying in an industrial area, things you can sell are things people can eat. Gala, pure water, biscuits, milk, oúnjẹ, industrial area. If you are living in an residential area, the kind of residential area tó ń gbé, kí ló ń tà ńbẹ̀? Ọjà ilé o lè máa gbé ládùúgbò tó jẹ́ pé wọ́n lè díjú rajà 5,000 kó wá ló fẹ́ lọ máa taṣọ 20,000 wọ́n ló máa padà wọ nǹkan ẹ̀. Mo ní kẹ́ share, ẹ jẹ́ káwọn èèyàn rí, ẹ jẹ́ káwọn èèyàn learn. Tó bá pẹ́ yín ọkùnrin lẹ́wà lórí kíní, ẹ jẹ́ káwọn mọ́mì rí. Tó bá pẹ́ yín náà mọ́mì ni, ẹ jẹ́ káwọn dáàdì, ẹ jẹ́ káwọn ọmọ yín rí. Ẹ má yẹ kó jẹ́ pé ibi ìjà náà ni crowd ti máa pọ̀. Nǹkan tá à ń sọ yìí, people pay me for this. Tí n bá fẹ́ lọ ṣe, tó bá fẹ́ consult me, people pay me. Ẹ lè má mọ̀, wọ́n máa ń consult me fún nǹkan báyìí. And list tí mo máa ń charge, tí wọ́n bá fẹ́ consult me fún business, bóyá àwọn companies kan wọ́n fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́. So they contact me, they invite me over to speak with them. I talk to them. At times I'll talk to their staff. Ìgbà míì wọ́n máa invite me. Wọ́n máa ní kí n kọ́ àwọn òṣìṣẹ́ wọn. Ṣé mọ̀, àwa náà ṣe ń bẹ̀rẹ̀ ni pápápá. So I charge for this. Owó tó dẹ̀ kéré jù tí manager mi máa gbà. Tí n bá fẹ́ lọ ṣe irú nǹkan báyìí, tó bá yẹ pé mo máa mú àwọn òṣìṣẹ́ yín mọ̀. Tó bá yẹ pé business meeting nìkan ni bá fẹ́ ṣe business. There are times I will tell some men, tọkùnrin bá fẹ́ ṣe business, Manisa, your wife, you have to include your wife. No, my wife is it, sir. You cannot succeed. I'm sorry. That is why I'm here. You pay me to come and do this. You want me to lie? Ẹ bẹ́ kí n parọ́ fún yín ni. Mo rántí pé last UK tí mo lọ, a sì ṣe meeting kan tó rí báyìí. Èèyàn kan ló bá mi gbaṣẹ́ yẹn. As a man, you can never do business without carrying your wife along. Mi ìfẹ́ mọ bí ìyàwó ẹ̀ kò bá dance, kò bá dàtọ̀, ìyàwó yín ẹ máa carry along. Torí tí ìyàwó yín bá ń jẹ yín, ó dájú kí ará àta máa jẹ yín lọ. Tí ìyàwó yín bá ń jẹ yín, ó máa dàbí apẹmọ́nulá, àṣẹ́núnù làṣà, oko ẹmọ́lẹ́mọ́ lọ. But tẹ́ bá carry ìyàwó yín along tẹ́ dẹ̀ fẹ́ ṣe business. Ṣé mọ̀ para àta ló máa jẹ yín, wọ́n á jẹ yín, wọ́n á tó wá lọ fi ntọ́ jẹ lára yín fi feed ẹlòmíì. Tọ́ta yín bá crumble kò sẹ́ńtẹ́ máa ṣubúlé. So you guys don't know they pay me for this. Yes, they pay me for this. So many business mo máa ń ṣe. So many business mo máa ń ṣe. They pay me for this. Yes, mo dẹ̀ máa ń charge. Dẹ̀ tí ìṣe kan rí kí wọ́n má bà bẹ́ẹ̀. So now, if you look at me, let's go back to space. I can easily get a very big space, like a duplex. Mo lè já duplex bí 50 pọ̀. But ẹ má gbàgbé pé mo ti ní shop lábúlé Ẹ̀gbá rí, mo ti ní shop lọ́gbà rí. So that has given me an idea that the more you have space, the more you sell your business to people.
tó bá bí space ẹ bá ṣe tóbi tó ló ṣe ń ta ọjẹ fún àwọn òṣìṣẹ́ wọn á tà mí ò ní mọ̀ torí space yẹn tóbi. So if you have a smaller space kókó ni pé kó máa make owó. Kókó ni pé kí ni and please I want to say something to people on my social media. Please, I want to beg you in the name of Almighty Allah. When I'm doing show, I am a Muslim, but my platform is not a platform. Tí mo ń ṣe Muslim show. Tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ Islam àbí ọ̀rọ̀ church, ẹ mọ àwọn page tẹ́ máa lọ, ẹ mọ àwọn àfáà tó mọ̀. Èmi ò mọ̀ pa àwọn kankan tó nǹkan tí mo mọ̀ pa ẹ ni mo ń sọ. So please don't bring religion to my my platform. Please, ọ̀rọ̀ business la sọ if it is not cool with you, then you can leave. Mo mọ̀ much ń pa Quran, mi ò mọ̀ much ń pa nǹkan. Ṣó ti yé yín mi. Tí n bá mọ̀ much ń pa Quran bí mo ṣe máa bá yín sọ lélẹ̀. So nǹkan tí mo mọ̀ nípa ẹ̀ lèmi sọ yìí. So please, I beg you in the name of Almighty Allah, if you think things we are discussing tonight is not profitable to you, please kindly take an exit. Ẹ má bínú. Because and distract me ọ̀rọ̀ Muslim àbọ̀rọ̀ Christian kọ́ la wá sọ níbí ọ̀rọ̀ solat kọ́ la wá sọ because solat ò ní gbé ẹ wọ ìjọba ọ̀run ẹ̀sìn ẹ kò ní gbé ẹ wọ ìjọba ọ̀run nǹkan tó easy fún ẹ láti wọ ìjọba ọ̀run òun ni pé kó ṣiṣẹ́ kó fail ara ẹ kó dẹ̀ fail àwọn ẹbí ẹ inú náà ló ń lọ ìyẹn kò sí pọ́n fẹ́ di géètì mú fún yàn. If you cannot provide for your family, because if you can't provide for your family, there are some things to mama sọ sí àwọn èèyàn tí kò yẹ kó sọ sí tó dẹ̀ lè dínà ògo ẹ̀. And if you can't provide for your family, ọ̀rọ̀ tá à ń sọ nísìn bá a ṣe lè ṣe àwa obìnrin àwa ọkùnrin tá a lè róúnjẹ jẹ tójú òní tì wá tó jẹ́ pé èèyàn ti ní ṣọ́ọ̀bù rí tí ò ní kọ́lọ́ máa sọ wá dẹni tí ò ní nímọ́ òun là ń sọ mi báyìí sọ̀rọ̀ sọ́là tàbí nǹkan kan please. Ẹjọ́ ẹ má bínú ẹ má ẹ ń distract mi ọ̀rọ̀ business là ń sọ torí pé ẹ ṣe business kò lè yé yín òun lẹ ṣe ń gbọ́rọ̀ ẹ̀sìn wá bí tẹ́ bá ń ṣe okòwò ẹ̀yin tẹ́ dẹ̀ ń ṣe kíní ẹ̀yin lẹ máa ń wá sí orí message jù tẹ́ before I come out with this ó yẹ kẹ́ mọ̀ pé orí fóònù mi ti kún. Then the question I ask myself is why tó ṣe jẹ́ pé religion yìí ló máa ń wá ẹ̀pù jù then something is wrong somewhere. Then let me liberate them, let me talk to them. Someone said àwọn ti ní shop yẹn ó run ayé ṣàwọn hello ma ni òun fẹ́ bẹ̀rẹ̀ ọjà ẹ wá fóun lówó hello you know ẹni tí kò ṣe business ló lè fún ẹ lówó kó lọ ṣe business téèyàn bá ń ṣe legit business mi lè sọ tó bá ń ṣiṣẹ́ pẹ̀lú ẹni yẹn because mi kí n tó lè fún ara ta ní £1 àwọn ọmọ tó wà lágbègbè mi wọ́n á ti bẹ́ because if I don't take care of them there is tendency kan gbà bọ̀dẹ̀ fọ́ tẹ̀yàn nínú business èèyàn. Excuse me. Sorry, a minute please ẹ jọ̀ọ́ má bínú. Ẹ má bínú. Ẹ má bínú ẹ jẹ́ ká lọ. Ẹ má bínú ẹ jọ̀ọ́ 1 minute. Èèyàn kan ni mò ń wá. Mò ń wá èèyàn kan. So, space is very important in business. Space is very, very important. Tó bá mọ̀ pé gbogbo ọpọlọ ẹ kò lè mọ̀ ju nǹkan márùn lọ nínú shop. Má jẹ́ kí shop ẹ ju nǹkan márùn yẹn lọ. Then èèyàn kan béèrè question kan lẹ́ẹ̀kan. Pé credit in business. Yes. And there's one thing I want to tell you about business. If you are not ready to sell credit, you can't do business.
That's another problem. If you are not ready to sell credit, ó lè jẹ́ lọ, but with time, there is tendency everybody máa ṣe kíni, corporate ni máa avoid it. Tendency wa everybody bẹ̀rẹ̀ sí ni máa avoid it. O gbọ́dọ̀ lè ta àwìn nínú business. Àwìn tẹ́ wá ń wò yìí, òun ló máa ń jẹ́ kí business collapse o. Olatubosun, you know you are Olatubosun. You are just a wizard ni. Abolade bóyá wizard àbí witch ni. Ma fẹ́ náà yín pa ẹ jẹ́ kí n ṣe show tán. Ma wo ẹ kúkú mọ̀ mi. Any mo need admin. Ẹ gbàgbé mi need admin. Because ọ̀rọ̀ tá ń sọ ọ̀rọ̀ gidi ni. A need the admin. Ẹ gbàgbé ẹ. Gbà tí ó ṣe pa wá ń jà, àbá ń búyàn. Ẹni tó wá ń búyàn, aims and objective ẹ̀. Àwa mọ̀ wọ́n. Wọ́n máa tó lọ sórí message. Àwọn tó máa ń búyàn yẹn, wọ́n á tó lọ sórí message. Ẹlòmíì nínú wọn tá bá mórúkọ wọn jáde pẹ̀lú message tó ti send sí wa. Ẹ máa sorry fún wọn reason tó ṣe wá ṣe gbogbo nǹkan tó ń ṣe. Bọ́ kò kàn wá. Ọ̀rọ̀ tèmi sọ yìí ó ti níye ládá tí mo gbà. Ọ̀rọ̀ tí mo ń sọ yìí ó ti níye àwọn tí ó mọ̀ pé mo máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀. Okay, mo máa ń liberate àwọn èèyàn. Mo máa advise àwọn èèyàn tó fẹ́ ṣe business. Pé mo máa gbowó wọn ti mọ̀, wọ́n ti register ẹ̀bẹ̀ yẹn. So if any company, if they are starting their business or something, let's contact Lizzie. I think she can give us 1 or 2 ideas. So one way or the other, I'm making my money. Yes, credit can collapse business. But if you are doing business, you should ready to do credit. Àwọn èèyàn máa gbà wọ́n. Ẹ ṣé. Àwọn èèyàn máa ṣe pín ni. Àwọn èèyàn máa gbà wọ́n. Wọ́n máa gbà wọ́n, dẹ̀ máa ready àti ta wọ́n. Tó bá tún wá fẹ́ grow nínú business ẹ, o gbọ́dọ̀ sin àwìn. O gbọ́dọ̀ ṣe kíni? O gbọ́dọ̀ sin àwìn. Then another thing, your friend, ọjà tó fẹ́ bẹ̀rẹ̀, business tó fẹ́ bẹ̀rẹ̀ yẹn, can your friends patronize you? You want to see my working wardrobe? Hey, mo ma rogo ọ̀rọ̀ business lan so ẹ fẹ́ tí n bá fi báírò gún yín ní ojú. Ẹ ríra yín wò. Your friends, can they patronize things you want to start or things you are selling? Okay, let me give you an example. Recently, because I'm into clothing, a lot of people go into clothing. Hey, everybody bẹ̀rẹ̀ sí ní tàbáyá, bẹ̀rẹ̀ sí ní tàbáyá. Ẹ jẹ́ kí n sọ disadvantage tó wá padà bá àbáyá. When nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní style àbáyá, bẹ̀rẹ̀ sí ní style àbáyá. So, àwọn èèyàn máa mú photo mi lọ sí Dubai. Tó bá mú photo mi dé Dubai, Dubai máa ṣe copy aṣọ mi. Wọ́n wá lo plastic stone. Kíni yẹn wá pọ̀, ó pọ̀ gan débi pé ó pọ̀ gan. So, automatically business yẹn ṣe mọ̀ pé virtually everybody ló become kí ló ń pè àbáyá seller. Ṣó ti yé yín? But torí pé èmi ni mo na idea mi. Ṣó ti yé yín? Ó dẹ̀ ti ní nǹkan. Bí àwọn èèyàn ṣe ń ta ọjà tèmi ń tà yẹn, a lot of people will see it as wọ́n fẹ́ ṣèkà fún mi. Tó bá ń tajà, tẹ́lómi bá ń tà, kò ṣèkà fún ẹ, challenge ni. Ó ẹ gbọ́dọ̀ sí àwìn, mo mọ̀ nǹkan tí mo sọ fún yín, mo máa débẹ̀ fún yín, mo máa débẹ̀ mo máa san. Ṣé ti rí gbé? Ẹ gbọ́dọ̀ sí àwìn. Ẹ gbọ́dọ̀ sí àwìn. So, ibo ni mo dé nsìn, ẹ rán mi létí nǹkan tí mo sọ. Ẹ ń distract mi. Tí n bá dé mú báírò máa fi kan yín níwájú orí. Pàun.
kí ni mo ibo la dé sí ẹ̀ ń distract mi. Ẹni ní pé good evening sister reduce the price ṣe fẹ́ kí n ta chemical fún yín olóòótọ́ lù òun lò ṣìkà lù ṣe fẹ́ kí n ta chemical mo fi rọ́bìlì kábà búra cream tí mò ń tà ni mò ń lò ẹ fẹ́ kí n ta nǹkan tí ò dáa fún yín mi ò dẹ̀ ní ṣe mi ò ní tà mo lè má jẹ́ mùsùlùmí òdodo lójú yín ṣùgbọ́n àárín èmi àtọ́lọ́run dán mọ́rán ẹ ṣe jàre. You said copy of I love you guys. You tell Mama were proud of you followers me. Mama were proud of you guys. Tí èyàn bá ń ta ọjà mi tí mò ń tà. Ẹ gbọ́ mi ní rí ẹbí ọ̀tá challenge ni. Èmi ni mi ò ní dúró. So ìgbà tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe àbáyá bẹ̀rẹ̀ pé àwọn èèyàn tó ń ta àbáyá wá pọ̀. Ẹ wá rí pé automatically everybody ò tà mọ́ wọn tà báyá mọ́ reason ni wípé àbáyá tẹ lọ kó yẹn mi ìfẹ́ mọ iye tẹ́ fẹ́ tà ó pọ̀ ní dùmátà you should avoid that in business if you want to grow. You should avoid tó bá fẹ́ ṣe business pé o fẹ́ ṣe pé hey iṣẹ́ business yìí ọjà tán bá máa rí èèyàn máa bẹ̀rẹ̀ níbì kan náà ni but ibi tẹ́ ti bẹ̀rẹ̀ yẹn you can be stylish because n tẹ́ ń ta àwọn ọ̀rẹ́ yín kan wà wọn ò ní rà òun ni mo fi sọ fún yẹn rántí pé mo sọ pé when you start your business avoid friends because some of them will not patronize you some of them will come around sit in your shop and know àwọn èèyàn wo they will just come and sorry excuse me ẹ má bínú mo fẹ́ mú mi. Through DHL I can DHL my product to you anywhere in the whole world. I will tell you about the credit ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ èyí lọ fún yín àwọn ọ̀rẹ́ kan wà they will just come and sit in your office to monitor is she selling is it selling he or she selling ṣé ó ń ta èèyàn mélòó ló ń wọlé tó bá yẹ pé ó ń tà ní next thing nípa after 1 week wá kọ́ rí pọ̀ ọ̀rẹ́ ẹ̀ náà lọ bẹ̀rẹ̀ business yẹn ó máa rí pọ̀ kọ́ lọ bẹ̀rẹ̀ bí ó dẹ̀ máa ju ẹ̀ ó máa dùn ẹ̀ because you are new in business o tí ní strong shock absorber irú àwọn àǹsìn àti ní strong shock absorber kò sí nǹkan tó ń bọ̀ tó bá gba báyìí máa gba báyìí tó bá gba báyìí máa gba báyìí òun ló jẹ́ pé nígbà míì ẹ máa ní pé gbogbo ẹ̀kọ́ ní ó máa reply àwọn èlò máa bọ́ sí threatening torí owó àwọn kọ́kọ́ ti máa ràn nínú gbogbo ẹ̀jẹ̀. How did I start my business? I started my business when I was little. Yes, business mi mo bẹ̀rẹ̀ láti kékeré náà ni láti kékeré náà ni láti kékeré máa fi picture kan wọ̀nyí sí bí àtàrí kẹ́bàdé kó lọ bá mi kó wá máa fi picture kan wọ̀nyí sí àti kékeré ni mo ti bẹ̀rẹ̀ business mi so kí ni mo ń sọ lọ so number 1 ó gbọ́dọ̀ kọ́ rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ business number 2 ló máa jẹ́ because mo sọ wípé ẹ gbọ́dọ̀ gba ọ̀rọ̀ family láyè then kọ́ mọ́ máa mú zobo jẹ akọ́pọ̀ jẹ má bínú akíntọ́nà ẹ̀yin ni mo fi jọ akọ́pọ̀ jù ẹ̀yin ni mo fi ṣé tí ò bá sí ẹ̀yin fans mi ṣé mo fẹ́ máa ṣàkọni ẹ̀yin gangan lè máa ń jẹ́ kó rí mi wù náà ẹ̀yin gangan ni sauce tó wà lórí rice mi tó fi ń pẹ́pẹ́. ẹ gbé ṣé sauce yẹn ṣé ìtọ́jú ìyá tí wọ́n grind. jọ ń torí Ọlọ́run ibo ni àwọn throwback pictures ẹ wà. picture ìwọ rẹ. throwback pictures. ìwọ ni throwback pictures. àríkẹ́ lọ wá jókòó sí tó bá mọ̀ má distract mi báyìí. àwọn ibi tó wà báyìí ló wà mí dé lọ́bẹ̀ yìí. kí ló tó ṣe lè lọ bẹ́ẹ̀ ó máa rí ẹ fi kí ni tó fi borí ń jọ yẹn fi borí nítorí. ẹni kọ́ di jù. wọ́n ti di jù. wọ́n di jù. mo fẹ́ ṣọ̀ká ẹ̀rìn bọ̀ kódà ẹ jẹ́ ẹ filẹ̀ ẹ má jẹ́ ń ṣèkà. We don't do wholesales in gold jewelry. We can only do wholesales in some things, but we don't do in jewelry. Ori Toke for real, thank you. So nígbà tí ọ̀rọ̀ yín bá ti wá ń wá okay ó ṣe mo wá pictures kan báyìí mo wá picture kan
àríkẹ́ bá ń wá picture ibi tí mo ti lọ taṣọ fún àwọn custom. So ọ̀rẹ́ mi kẹ̀dẹ̀ ni kò lówó tó fẹ́ fi bẹ̀rẹ̀ business yẹn ṣùgbọ́n ó máa run business ẹ̀ behind you tí kò dẹ̀ dá fún health business ẹ̀. ìyẹn ṣèyẹn lé ní ẹlẹ́ẹ̀kejì lélẹ̀. ẹlẹ́ẹ̀kẹta, why you should not allow friends in your business. If I'm your friend tó bá ń ṣe business o lè má fọ̀rọ̀ ẹ lọ mi, but mo dúpẹ́ fún nǹkan gbogbo àwọn ọ̀rẹ́ mi tó ń ṣe business wọ́n máa ń sọ ni pé alájà you were so unique. Mo máa sọ fún ẹ bó ṣe rí torí tí n bá fàbò sí bẹ́ẹ̀ ṣe tí Ọlọ́run bá dẹ̀ sọ pé òun fẹ́ fòótọ́ bẹ́ẹ̀ ṣe tó bá padà mọ̀ ìtìjú ló máa jẹ́ fọ́tà mi. So I don't deal with people with double mind. So àwọn èèyàn kan máa ń ṣe báyìí tó bá fọ̀rọ̀ lọ wọn. Let me give you an instance. Ó ní èèyàn kan wọ́n máa ń ta mọ́tò, mo wá bí níjọ́ kan mo ní ẹ̀gbọ́n ló tẹ̀ kí n ṣe ń ta mọ́tò kéékèèké ẹni Liz àdúgbò tó ń wá tó ń bá ta mọ́tò kéékèèké ibo lòun ti fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa san owó space yìí. Mo ní that's true bóyá ẹnìyẹn ti gbàgbé. So nígbà tí mo bẹ̀rẹ̀ business mi ó wá pè mí pé Liz ó ṣe bẹ̀rẹ̀ àwọn aṣọ bíi 2000 1000. Mo wá ní ẹ̀gbọ́n ẹ ti gbàgbé ni ẹ̀yin lẹ sọ fún mi pé tẹ́yin náà bá ta mọ́tò kékeré báwo lẹ fẹ́ san owó space yìí tí n bá taṣọ 1000 2000. These are materials or attires they can easily get ní Balógun. So èyí táwọn èèyàn máa fi rà lọ́wọ́ mi ó máa pè wọ́n kan lọ sí Balógun. So let me do something unique. It might be expensive but àwọn èèyàn tó like nǹkan tó dáa wọ́n máa rà á. Nǹkan tí mo fi shock ẹ nìyẹn. But tó bá jẹ́ pé puppet ni mí or mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ business má lọ máa taṣọ 1000 2000 bó ṣe advice mi. Couple of times you're because wọ́n wà well embellished. Ẹ wo aṣọ tí mo wò yìí mi mọ̀ bóyá rí stone kan lára ẹ̀. This stone is 17,000 naira per one. Stone ara aṣọ yìí. So a máa ní 8k náà ní 12k mi wà tó jẹ́ pé ní 2k ẹ̀yin lè máa mú stone yìí stone ara aṣọ yìí very expensive very ẹyẹ kankan yẹn stone àwọn stone tó jẹ́ original ẹ̀yin pa wọ́n ni ẹ máa ka dozen lẹ máa fi rà. So tẹ́ bá fẹ́ rán aṣọ yìí lọ́dọ̀ mi sìn máa sọ wípé ẹ lọ ṣé ká bá yín lo plastic tó máa jẹ́ 2000. A ní àwọn stone mi ó ní ṣòkòtò àtẹ̀wò kan tí mo wọ̀ recently stone tí mo fi sí yẹn ó wọ́n. So stone ló máa ń jẹ́ káṣọ wọn náà àwọn fabric yẹn náà máa ń wọ́n nígbà míì. Àwọn fabrics mi wà tó jẹ́ pé 50,000 per yard a máa lo 9 yards a máa lo 9 yards táwọn gown wa yẹn gbà máa lo 10 yards. Tí wọ́n bá ra material 50k tó fẹ́ ra 10 yards 500 ó ti tó ẹ̀ṣẹ̀ máa wá stone ẹ̀ṣẹ̀ máa rán ẹ̀ṣẹ̀ máa pàdé. Tó bá dẹ̀ pé àwọn normal small bubu wa kan báyìí 4 yards nìyẹn bigger bubu wa yẹn 6 or 7 yards. Àwọn material mi wà tẹ́ pé 20,000 naira ni tẹ́ bá ra material tẹ́ pé 20,000 because if you use cheaper things ó easy kan rí ní anywhere tó bá dẹ̀ ti rí ó ti bá ṣẹ́ ti tèèyàn jẹ́ but ó máa ní level téèyàn máa dé ó máa ní irú customer tó máa ní ó máa ní bó ṣe máa ṣe kó tó lè máa tarú ọjà bẹ́ẹ̀. So Aunty Abímbọ́lá ṣé mo ti answer question yìí ẹ má bínú mà mo ti sọ̀rọ̀ ti ọ̀rẹ́. So ọ̀rẹ́ mi wà ó máa rí pé ọ̀nà lélẹ́yìí o ọ̀nà lélẹ́yìí a wá sọ pé igbó ni a ní ò ṣe gbé business ẹ̀ gbà báyìí just because ó fẹ́ rí pé kò ṣubú but tọ́lọ́n bá wà lẹ́yìn ẹ̀ ò ní ṣubú gbogbo ọ̀nà tó bá ń gbé ẹ gbà oríire ló máa já sí fún ẹ tí wọ́n bá ti lónú kan pẹ̀lú wọn. ṣó ti yé yín ọ̀yàyà being friendly is very important in business. Ọ̀yàyà o máa níwà o máa láwọ́ you must be a giver you must be extremely friendly ara ẹ̀ dẹ̀ gbọ́dọ̀ gba ọ̀rọ̀ òun ló fi jẹ́ pé nígbà míì ọ̀rọ̀ orí social media máa ń di gòbe mi ò lè kó mi èèyàn kí n tún kó mi ẹran tí customer mi bá sọ̀rọ̀ sí mi màdà pẹ́ lọ́nkọ́ ló ṣẹ̀dá yín ó máa bu yín torí pé onílẹ́vù jẹ́sítà yín gangan ló fẹ́ bu ẹ̀ kò wá bẹ́ẹ̀ rajà torí pé ó fẹ́ bẹ̀rẹ̀ ó fẹ́ wá yẹ̀yẹ́ ẹ̀ ni kó lè máa mọ̀ lọ́kàn rẹ̀ pa mo bú Lizzy Anjorin náà mo ti burú náà ṣé mo rán yẹ ẹ̀ ni
Yes, if you are scared to go into business, my sister, go and do ogoto like monthly stuff. Just go and do it. Business is a joy taker. Business will take everything. Business used to take everything away. Timba ba nse chat ton sin, mo ni mo fẹ́ lọ sùn, mo lè jí 2 kí lọ bẹ̀rẹ̀ production. Ó lè jẹ́ design ta tún fẹ́ rán lọ́la because a gbọ́dọ̀ máa gbé wá lọ́lọ́kan òjọ̀kan, a de gbọ́dọ̀ sùn. So láti bẹ̀ lọ tó bá ti sùn, ó máa fọ́ ẹ lórí, tó bá ti ń fọ́ ẹ lórí tó bá ṣọ́rọ̀ ó máa ní BP. So business ẹni tí kò bá ní ẹ̀mí ẹ̀. A lot of people no go into abaya business ta sọ yìí nsìn. Ọ̀pọ̀lọpọ̀ tí ń wọ aṣọ yẹn fúnra wọn. Ẹlòmíì ń faṣọ yẹn tọrọ. Ẹlòmíì fi kíni? Ẹlòmíì fi aṣọ yẹn tọrọ. So ìdí ni wípé nígbà tẹ́ rí pé àwọn èèyàn kan ta business, àwọn èèyàn máa wọṣọ, party máa ń wà, èèyàn kì í ṣe business bẹ́ẹ̀ yẹn. Èèyàn kì í ṣe business bẹ́ẹ̀ yẹn, daddy mi, mommy mi, auntie mi. Ṣé wọn pé gbogbo yín lẹ jù mí lọ, èmi nìkan mo kéré jù bí ba ilé ni. Mo ń bọ̀ ẹjọ́ ẹ má bínú. Tó bá jẹ́ pé oúnjẹ ló máa tà ládùúgbò ẹ, oúnjẹ ni kò tà. Tó bá jẹ́ pé bàtà ló ń tà ládùúgbò ẹ, bàtà ni kò tà. Má torí pé ó wọ shop ọ̀rẹ́ ń tà. Okay, let me give you an instance. Ẹ mọ̀ gbogbo business lẹ máa bá Lizzy Anjorin bẹ̀ nínú coronavirus. Wọ́n ní ká dúró sílé. Mo ti rack brain mi, kí ni mo lè ṣe o. Àbí kí n padà sí provisions mi ni. Mo ti ń ro gbogbo ẹ̀, mo ti ṣé kí n lọ padà sí provisions ni. Mo ti ń ro gbogbo ẹ̀ tí ń orí mi ti ń gbá mi sùn. Má tó Àríkẹ́, what can we do? Àríkẹ́, what can we sell? Mo wá lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi Aruki. Òun ṣe provisions. Àwọn èrò ń wọlé. Aruki wá ní alájà, abẹ́ máa ṣe business ni. Abẹ́ máa ṣe provisions padà. Mo kọ́kọ́ rò ngba tó dijọ́ kejì mo ní mi ní ṣe. Mo ní you are doing it. Bo alájà sí ní cost ko ọ̀tọ̀ lọ́dọ̀ yín ọ̀tọ̀ ní kíní cost ọ̀tọ̀tọ̀ láwa. Mo ní I'm not doing it. Mo ní you be doing it. Mo ní pé ọjà tí wá fẹ́ lọ nìyẹn, tó bá yá fẹ́ dé. Mo ní ọjà tí wá fẹ́ lọ nìyẹn, ọjà tí wá máa fẹ́ dé. Do you know why I'm not selling? I am not selling because of my friend. And I'm not selling because mi ò lè wá rack brain mi láti wá máa ka ṣinṣin àti chips mọ́. What you don't have, you can never give. What I'm telling you tonight is nǹkan tí mo mọ̀ nípa ẹ̀, nǹkan tí n bá mọ̀ nípa ẹ̀ ni mo máa sọ fún yín. So tẹ́ bá rí pé ara lé yín yìí ó ń ta pure water, kò sí bẹ́rò ṣe lè yàbò tó. Okay, ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín. Tẹ́ bá rí mi lọ́la tí mo ń ta shoe and bags, bóyá mo kàn fẹ́ fi decorate àárín yẹn, kò já èmi lọ́wọ́. Mi mọ̀ why. Bóyá kò dẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ni. Mo ti ta shoe and bags rí dáadáa, purse and slippers mo ti ta rí dáadáa. Kò èmi ni mo ń sọ. So another thing is you have to know what works with your spirit. There are some things that when you sell, it will go. Àwọn koko wà tẹ́ pé wo gbogbo àwọn èèyàn bá máa ta kó máa tà báyìí, tó bá di turn tó téèyàn kò ní tà. So you have to know things that work with your business. Then another thing tí mo fẹ́ sọ fún yín, very very sensitive. Very very sensitive. Ẹ gbọ́dọ̀ gbàgbé ẹ̀. Ẹ gbọ́dọ̀ gbàgbé ẹ̀. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín. Excuse me. Tó bá ń ṣe business, tí èmi àti ẹ bá jọ ń ta ọjà kan náà. 7 minutes to go. 7 minutes to go, 9:30 ti fẹ́ lù. Tí èmi àti yín bá jọ ń ta ọjà kan náà, ẹ gbọ́dọ̀ fi ọjọ́ kan bà ọjà mi jẹ́ fún ẹni tó fẹ́ rà láti ra tiyín. Kíní yẹn ó wà against spirit of business.
ó wà ń bẹ Àríkẹ́ tó ń fi tọ́pa picture ayé àtijọ́ tó fẹ́ kó melt jù báyìí lọ ni. Ó gbọ́dọ̀ tati ẹ téèyàn bá fẹ́ bẹ̀rẹ̀ kíní kan ẹ mo ti lọ sọ́dọ̀ lágbàtí tó bá fẹ́ ra cream lọ́wọ́ mi ẹ bí lọ́wọ́ anybody. Tẹ́ bá ti fẹ́ mention mo ti ra cream lọ́wọ́ ẹ jọ̀ọ́ mà ẹ má bínú mà ẹ títí wa ẹni kẹ́ try mà. Mi ìfẹ́ mẹ́tẹ̀ ti ra cream lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀. Because wọ́n máa ń pè nǹkan kan ní ajé ògúngún ní sọ. Gone are the days people believe so much. Ayé ló jẹ́ pé gbogbo wa kàn ṣe nǹkan tó wù wá. Kò yé yín wọ́n dìdì máa nígbà ayé ìgbà kan bóyá àwọn kan ṣe máa ń sin I don't know wọ́n máa ń bọ ajé ní rules and regulations. Tó o bá fẹ́ rájé jẹun o gbọ́dọ̀ ṣàtakò ajé ni mo sọ ajé ṣé wealth lájé o gbọ́dọ̀ ṣàtakò ẹ̀. Ajé dẹ̀ máa ń dúró síbi tínú ẹ bá ti ń dùn tó bá ń tajà ò gbọ́dọ̀ kanra ẹja ilé ìlò 700 naira ṣé kò gbà tán ẹ wá mú ẹ ń ṣí èrè ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ torí pé ẹni tó fẹ́ ra ẹja tó jẹ́ pé 200 naira ló ní lọ́wọ́ lé nìyẹn ó lè dọ̀la kókó 2 million naira kó wá fi ràn ẹ́ lọ́wọ́. ó lè di ọ̀la kó wá kó 2 million naira kó wá fi ràn ẹ́ lọ́wọ́. Mo sọ nǹkan kan fún yín pé nípa ọ̀yàyà tí ẹ bá ní ọ̀yàyà tẹ́ bá fẹ́ ṣe business ṣẹ́rí in business there is no class in business no class once you start business ẹ hold on ẹ jọ̀ọ́ mo bọ̀. Ẹ má bínú. Tó o bá ní ọ̀yàyà o gbọ́dọ̀ lọ ní ọ̀yàyà. Tó o bá ní ìwà o gbọ́dọ̀ because once you start business ẹ má gbàgbé nǹkan kan tí mo sọ fún yín láti bẹ̀rẹ̀ mo ní pé business will take everything away from you. Yes, I said gold jewelry. Tọrùn mi tẹ́tí mi gan títà ni. Tọwọ́ ẹ̀ gbogbo eléyìí títà ni. Gbogbo àwọn eléyìí títà ni. Òrùka igan gbogbo ẹ̀ títà ni. Eyín mi gan tẹ́ bá fẹ́ títà ni. Ngan ẹ má fi flyer yọ o. Ẹ má lọ fi flyer yọ mi lójú ilé yín lójú oorun o. When you start your business, when you become an entrepreneur, your life don't belong to you anymore. You have no class anymore. You have no levels. You have nothing. You are on zero. The only thing that will show your success is your success in business. Ẹgbọ́n mi dáadáa nǹkan tí mo sọ fún yín. The moment you start business, everything, you are almost nobody. Torí pé anybody can come to you, price your market, talk to you anyhow, abuse you. Yes, ma ló máa gbẹ̀yìn ẹ̀. Yes, ma ló máa ṣe kíni ló máa gbẹ̀yìn ẹ̀. Kò sí nǹkan tí customer yín lè sọ láyé yìí tó bá ṣe makeup tán fún yàn tí kò bá sanwó fún ẹ má parẹ́ fi sílẹ̀. O ń ṣọ̀dẹ̀, you are not a moron. Tó bá ṣe kọ́nà fún yàn tán tí kò sanwó má yọ fílẹ̀. Tó bá ṣerun fún yàn tán tí kò wá sanwó fún ẹ jọ̀ọ́ má tún padà. Ajé ló fẹ́ dún ẹ wò sister mi. Ajé ògúngún nísọ onísọ bòjì ló fẹ́ dún ẹ wò. Má tú, má bàjà, má yọ èékánná yẹn, má rub makeup yẹn off. You can just WhatsApp the office line now. No, tíbi tí custom office ayé ti dì mí lọ́wọ́ mú báyìí. Wá ti di tí custom office ayé ti dì mí lọ́wọ́ tó mú mi ṣeré báyìí. Ó wọ ṣòkòtò kò wọṣọ báyìí. Ajé ló fẹ́ dún ẹ wò. There are some things you don't know. When you want to start business, that's why I say people can only give you money. People can only give you advice, but people will not give you the secret of business. And what you need in the business is the top secret.
if your customer is frustrating ajé ló ń frustrate yẹn ẹ̀yin máa wò ó ti yín Umu Abdulmatin bint Yusuf ajé ló ń frustrate yín. tí customer bá bú yín ajé ló bú yín. When you start business as an entrepreneur, oh, bá jẹ́ ìyàwó Dangote, gbàgbé òṣì ó ti 1-0. Anybody lele kí lẹ̀ ń ta, èlò lele. Àìmọye lomi tó máa dé láàárọ̀, tá dé wọṣọ di aago 6, tá dìrọ̀lẹ́ tá ní. Alájà ẹ má bínú ẹ jẹ́ kí n lọ sọ fọ́kọ mi. Kò sí problem ma. Màmá retí yín mà. Ọlọ́run á bá pèsè fún mọ́ daddy. Lágbà Ọlọ́run á pèsè fẹ́yìn náà. Ayọ̀ ní ti yín mà. Láfíà lẹ máa bálé. Ẹ bè lọ́wọ́ customers mi. Ẹ bè lọ́wọ́ tó ń bá mi rajà. I do not respect them because they bring money, because they buy or they did not buy. Nǹkan tí mo jẹ́ nìyẹn. That is real Lizzy. Ogunye mo rí o. Fún mi ní photo yẹn mo fẹ́ fi hàn wọ́n. Ẹ wo picture tí mo fẹ́ fi hàn yín. Ṣé ti rí mi níbẹ̀? Ó pé méjì. Ẹ wo picture tí mo fẹ́ fi hàn yín. Ṣé ti rí? Níbi báyìí mo wà ní polytechnic. Mo ti ṣe fàyàwọ́ rí dáadáa kó tó rí pa kàn dínú yọ̀. So story for another day ni èmi ní sọ yẹn fún yín lẹ́ni. So ibi báyìí sìn kó tí mo máa níbi báyìí fún àwọn custom officer yìí wọ́n wà ní tẹ́ bá dé Pápálàntó tẹ́ bá ń lọ sí Ìlárò ẹ máa kọjá kí lórúkọ school yìí o ẹ máa kọjá ibi tí ọ̀nà Ìbògùn wà ẹ máa kọjá ẹ̀ síwájú díẹ̀ ẹ máa rí àwọn people yìí níbẹ̀ kó tún wá ṣe ni pé máa ń bá wọn kó aṣọ wọn mo máa lọ fọ̀ máa bá wọn dá padà máa ra singlet máa ra boxers máa ra shaving stick máa ra gbogbo nǹkan tí mo pọ́n nídìí nínú igbó yìí kìdẹ́ ṣe bí nìkan ni mo máa ń dúró sí. Ṣé ti rí bí mo ṣe wá sọ́dọ̀ wọn bí ṣe máa lọ sọ́nà Benin nìyẹn lọ́nà rẹ̀ gbogbo point àwọn customs ni mo mọ̀. And do you know one rule? Bí àwọn customs ṣe wà ọjà lèmi ń tà fún wọn bẹ́ẹ̀mi ṣe ń tajà fún wọn àríkẹ́ ìkejì wà tí mo rẹ́rìn bẹ́ẹ̀ báyìí this is Liz Anjorin ṣẹ́bó èdè mi lọ́wọ́ mú ṣẹ́rí lára àwọn tí wọ́n máa ń gbéṣẹ́ fún mi tó máa ń ní kí n bá wọn lọ ra aṣọ ọ̀ kí n bá wọn fọṣọ ọ̀ máa ra gbó yẹn máa ń rà lọ fún wọn onírọ́ lot of temptations yes but yes a lot of temptations from men of course as a young person but one rules nínú business you must not sleep with your customer once you sleep with your customers o ti forfeit business and your business is your life moment you sleep with your male customer o ti bà business yẹn jẹ́ yes àwa náà ṣe à ń gbé bàtà lọ offices à ń gbé kinní kan lọ offices is a rule ní nínú okòwò àrígbájọ́ kọ́ leléyìí o àrígbájọ́ kọ́ leléyìí tẹ́ bá ti dé Pápálàntó tẹ́ bá ti yà sí ọ̀nà Ìlárò tẹ́ bá ti yà wọ́n kọ́kọ́ wà níbi ẹnu ọ̀nà school Ìbògùn yẹn tá máa gbà lọ sọ́nà Ìbògùn kọ́kọ́ wà but later wọ́n wá shift lọ sí iwájú lọ́hùn ibẹ̀ leléyìí ó dà pé ọ̀gá Aliu ni no Alhaji Sarumi godfather mi ó ní ó sì wọn nígbà yẹn so is gbọ́dọ̀ Alhaji Sarumi tó jẹ́ ó sì wọn sì wà láyé bàbá dáadáa àwọn yẹn mọ story mi wá sọ fún àwọn náà máa sọ fún yín how decent bí Lizzy ṣe wà mí ní pé mo decent o mi sọ pé mi náà ní àwọn way mi o wọ́n máa sọ fún yín pé ọkànràn lọ́mọ yìí because ibi tèmi ti wá taṣọ tí èmi tí wọn ò tí ì fún mi lówó tèmi tó bá ṣí àwọn ọmọ mi dé ṣe mọ̀ ìtàn ra mọ́tò fojú mi náà ṣe máa ń ra mọ́tò fóbìnrin mọ́tò míì tí wọ́n ti gbàgbé sí ojú wọn náà but òun ní sọ pé Lizzy ìwọ gbà kí n fẹ́ san school fees none of them ló fún mi ní 1,000 naira rí bọ́yẹ̀ wá. Go and ask them I have custom Fẹ́mi bọ̀dá Fẹ́mi maybe kí n pè wọlé I'm using this line bóyá kí n pè wọlé nsìn lára àwọn tó jẹ́ custom officers
tí mo tajà fún máa sọ fún yín ó ní máa kan tí ó kú nídìí ìrókò ní last year kí lorúkọ bọ̀dá yẹn náà o ṣé Fẹ́mi ni ṣé Fẹ́mi lorúkọ ẹ̀ ṣoṣùọ Fẹ́mi ló wà lọ́nà dìrókò ó máa ń kó òrùka sọ́wọ́ báyìí rẹpẹtẹ nígbà tèmi ń ta ọjà fún wọn nígbà yẹn cambo òun máa ń wà lójú títì òun àtàwọn cambo ẹ̀ so mo wá rajà lọ́wọ́ mi láti ìgbà yẹn mi ò mọ̀ kò dẹ̀ fún mi lówó mi ò mọ̀ mo wá pàdé ẹ̀ ní last year ló bá ní Liz I know you will grow I know you will go places ó ní mo dẹ̀ ṣe ń jẹ́ lówó o mo lè lónìí ìgbà yẹn máa ń ní ká máa rajà dandan ẹ bá mi rà á ẹ lè fún mi lówó ń jọ mí kíní kan ó ní bọ̀ ṣọmọ kan tí mo fẹ́ ṣe fún ẹ ó ní tó bá lẹ́nìbọ̀dì tó ná ọ̀nà yìí nítorí títí ẹ̀ that was last year unfortunately mo introduce èèyàn kan sí wọn kò dẹ̀ pẹ́ náà sọ pé bọ̀dá yẹn kú ṣé Fẹ́mi ní ṣá ṣé Fẹ́mi lórúkọ ẹ̀ bá mi pé Jagunlabi tó wà lọ́wọ́ yẹn kó bá mi bèrè orúkọ Adesoro Bisola. I can't pick the call right now. I'm on phone. I'm on live chat rather. Sorry. But Arike, ẹ lè bá Arike sọ̀rọ̀ lórí WhatsApp. Ade custom. Ade custom. Ẹni tó bá ṣiṣẹ́ fàyàwọ́ dáadáa máa mọ̀ wọ́n Ade custom. Ó ṣiṣẹ́ lọ́ndẹ̀ ọ̀gá Aliu. So tó máa sọ pé Ozu. Mo mọ̀ pa business ní kí wọ́n kọ́ mi. Mi ò dẹ̀ ṣe mẹ́hẹ́ ni mi ìfàbòsí ṣe business mi. Before Èbúté Ìgbòrò lọ́nà kínní mo fàbòsí ṣe business mi so tẹ́ bá ṣe business ẹ jẹ́ ká padà mo mọ̀ fi kínní hàn yín ni ṣóyè yín mo mọ̀ fi ọmọ erí gbà yẹn táǹtọ́ lọ́hùn ẹmọ erí ṣẹ́rí dáadáa ṣẹ́rí adẹ̀ṣin pool lọ́zù yẹn up till now. Yes, Ade. Taiwo, your jewelry is a bank. Thank you. Tita ni tẹ́ wá fẹ́ rà 18 karat gold. So show it yín nǹkan tí mo sọ. Ẹ gbọ́dọ̀ ẹ wo bí bọ̀dá yẹn bóyá family mi ẹ̀gbọ́n mi sà. Ẹbí bẹ́ẹ̀ ni mo ti kọ́kúnlẹ̀ dáadáa. Ẹ̀gbọ́n mi sà àti ilé náà ni mo ti like ìkúnlẹ̀. Ẹ̀gbọ́n mi sà. Ìtìrí ẹ̀ ni mo ìwà mi ìmọ̀ èjì mi. Torí gbogbo yín tẹ́ ń wò mí lè jù mí lọ. Ẹ lè lórí internet kẹrí èjì Lizzy. Wọ́n máa àbí èjì ọmọ mi. Doctor mi wọ́n máa guess ni orí báyìí wọ́n lè guess because mi daddy mi nínú business ò ní age you can't be doing business kó wá máa sọ pé o fẹ́ sọ̀rọ̀ sí yan ẹni àṣọ mọ́ age ẹ̀ ẹlòmíì gan kéré sí ẹ but ipò tó wà ó lè jupò ẹ lọ you can't talk to that person anyhow now. Thank you Súnmisọ́lá Tóyìn thank you. Our lórí live show. So no be today. E don tey. Nínú okòwò, ṣẹ́rí spinal cord business gangan. Ṣé kí sọ fún yín spinal cord business gangan. Ìyá mi, I'm on live show. I'll call you back, ma. Ṣẹ́gbọ́n ma. Yes ma. Ẹ ṣé ìyá mi. Ṣé rí spinal cord business gangan ṣé kí n sọ fún yín ọ̀yàyà ni àti ìwà àti àmúmọ́ra endurance perseverance àmọye lómi tá ti máa gbọ́jà fún after 1 month ọjọ́ iná máa rántí pé kò size àwọn àgbà padà àfitọrọ ọ̀ká fún àwọn èèyàn tá máa ń kó aṣọ fún lóṣooṣù àbí lóṣù mẹ́ta ń gbà mí ẹlòmí máa ti ra gold torí kò tí sanwó pé á ti lọ lò á fi lọ fi ṣakọ á gbé padà excuse me á lóhun rà mọ́ á lè gbé padà sórí igbá mọ́ torí tí n bá gba ọjà tẹ́ ti lò rí èmi mọ̀ pé ti lò rí tí n bá wà ta ní tuntun fún ẹlòmíì tí ẹ̀yin ò bá rí mi Ọlọ́run rí mi tó bá ṣe business every day o gbọ́dọ̀ máa bè lọ́wọ́ ara ẹ kí ni àjọṣepọ̀ tó wà láàrin mi àtọlọ́run
regardless of how people see you ayé wọn nìyẹn ohun tó bá wọn kàn fẹnu sọ but your relationship with God ó gbọ́dọ̀ wà báyìí mo dẹ̀ sọ fún yín pé your relationship with your mother or your father or your guardian ó gbọ́dọ̀ wà báyìí. tó o bá ní ọ̀yàyà mi ìfẹ́ mọ bó ṣe fẹ́ ṣe even tó bá ń jẹ lọ at a point tó máa sú àwọn èèyàn ó gbọ́dọ̀ ní ọ̀yàyà àwọn èèyàn máa rò pé mi ni mo wà ní in charge of this line ẹlòmíì tag me rude ẹlòmíì tag me proud èmi kọ́ ni mo wà ní in charge of this line mi ò lè wà ní in charge of this line torí èèyàn kan mo lè bá sọ̀rọ̀ fọ̀dí òde kí n máa bá ṣeré pa ó rájà mo kàn lè máa bẹ́ẹ̀ ṣeré pa. tó bá ṣe dáadáa tó bá níwà success ẹ náà fi máa mọ̀ that is why gbogbo yín tẹ máa ń criticize àwọn èèyàn tẹ máa hate èèyàn tẹ bá rí ẹni tí ó ń ṣe níwọ̀nba ní dáadáa ní kékeré because èmi náà ń pray kí n grow mo fẹ́ sọ àṣírí kan fún yín lénìí tẹ bá rẹni tó ń ṣe dáadáa ẹ jẹ́ ká pọ́n lé ẹ jẹ́ ká mọ iyì ẹ jẹ́ ká fàdúrà ràn lọ́wọ́ ẹni yẹn ò deserve ìkà látọ̀dọ̀ wa ẹni kí ni reason ṣe rí business tá à ń ṣe yìí nǹkan gbọ̀ngbọ̀n kan ni ó ń provide owó nǹkan ẹyọ kan ṣe ló ń provide owó ṣé mọ̀ nǹkan yẹn àlùbáríkà. kí ni mo sọ fún yín àlùbáríkà ló máa mú customer pè ẹ́ láti béèrè ọjà tí ò ní á dẹ̀ máa sọ pé alájà mo mọ̀ pé kí n ta kíni ẹ lọ bá mi ẹ̀yin nìkan lọ́kàn mi mọ́ sí ẹ̀yin nìkan ni mo mọ̀ tẹ́lẹ̀ bá mi ṣe kíní yìí ẹ̀yin nìkan lè mi ò tá ó dẹ̀ máa tì mí sí máa dẹ̀ rèrè lórí ẹ̀ mo mọ àwọn customer kan tó máa bá mi tó máa bẹ̀ mí lọ́jà tí n bá travel tí n bá list country tí mo ń lọ ẹ máa ń rò pé mo fi ń ṣẹ̀dán ni kì í ṣẹ̀dán ṣe bẹ́ẹ̀ mi ṣe list yẹn àwọn tó fẹ́ rajà ti pè mí alájà mo ti gba báàgì kan mo fẹ́ ra last year ẹ bá wo ṣó ti wọ sales alájà bàtà kan tí n bá rà á dé máa wá sọye máa ti gba receipt látọ̀hún tán bá ti wá kó dé ẹlòmíà ní alájà mo like yẹn bá mi mójú lọ sọ́jà èlò ni kí n wá fún yín o lórí gbogbo nǹkan tẹ́ bá mi rà wọ́n wá fún mi lówó owó tán máa fún mi yẹn mo lè má jẹ níwọ̀n yìí ẹlòmíà Lizzy mo fẹ́ ṣe wedding mo fẹ́ lo diamond mo lè wọ́n pẹ́ lójú ọjà mi ò dẹ̀ lè travel ẹlòmíì ní phobia fún flight ẹlòmíì ní mi ò lè travel ẹ jọ̀ọ́ ẹ̀yin ni mo fẹ́ kẹ́ bá mi ra wedding gown yẹn ẹ bá mi ra bàtà tó máa bá mú ẹ bá mi ra gbá tó máa ṣe sí n bá lọ ra ọgbẹ́ tí ìjọ kan wà mo wà lọ hospital àríkẹ́ ṣe rántí ìyá chichi mo wà ní hospital mo sick woman yìí dẹ̀ fẹ́ ṣe party lórí sick bed náà mo ti book flight woman yìí ò mọ̀ pé mo sick lórí sick bed mo ti book flight mo fẹ́ dé mo ń lọ sí airport báyìí mo wá sọ fún doctor pé mo fẹ́ sáré lọ sí meeting kan doctor bá ṣí mi lẹ̀ lọ hospital doctor mọ̀ pé mo ń travel out ni bá ṣe ń lọ sọ́nà airport ara mi ò yẹ oyin ń kọ́ mi ẹsẹ̀ mi ń gbọ̀n mi ò ríran àríkẹ́ ní mọ́mí ìṣẹ́ máa padà mú láríkẹ́ change tí mo fẹ́ rí lórí kinní ó pè mí kí ẹ̀mí ọ̀tá mi bọ ju kí n lose change yìí lọ mo dénú flight woman kan tiẹ̀ wá mọ̀ mi òun náà ń ṣiṣẹ́ nù kọ́ta òun náà ní ṣọ́ọ̀bù nù kọ́ta ó ní you are very ó ní you supposed to stay at home you don't need to travel you are very strong wọ́n ṣàbẹ̀rẹ̀ sí fún mi paracetamol woman wá dì mí lọ́wọ́ nínú flight abẹ̀ sí ní pray mo dé ìlú tí mo ń lọ mo ṣáà lọ ra bí mo ṣe ń rajà mi ò ríran mo ṣáà ń lọ mo ń lọ yẹn mo wá nínú flight mo ti ń sọ fọ́nà pé ìwọ Ọlọ́run má má jẹ́ kí n kú ru Ọlọ́run táwọn èèyàn máa sọ má jẹ́ kí n kú kọ̀ọ̀rún tó máa sọ sí mi Ọlọ́run má jẹ́ n kú tó tá mi bá kú sínú flight yìí wọ́n lè ní kankan ló bẹ́ mọ́ ìyá àwọn nínú kò sí ohun tí wọ́n ò ní sọ má jẹ́ n kú Ọlọ́run nígbà tí mo tún wá bọ́lẹ̀ tí mo lọ ń rajà yẹn mo tún sọ fọ́lọ́run because mi ò ní strength mi ò ríran mo ṣáà ra ọjà yẹn nígbà tí mo máa dé sí Nàìjíríà ẹsẹ̀ méjèèjì wá wú ẹyọ kọ̀ọ̀kan tó yìí bí wọ́n máa ṣe rí ọjẹ́ mo wá ta ọjẹ́ fún ó wá ní what happened to you money I was on sick bed when you called me oh you should have postponed it why did you have to do that Liz money I know your date is near lára ó ní what happened to your leg money pé ó rẹ̀ mí ní kíníkan ṣe rí iye tí woman yẹn fún mi ara mi kọ́kọ́ yaná mo ṣe wá pé àwọn mọ́là tẹ́ bá rí wa nínú business class ẹ máa rò pé à ń ṣàkọni a máa jẹun ní business class tá à ń gùn tẹ́ bá mọ ọ́zù tá máa lọ ọ́zù
lẹ́yìn business class yẹn wàá ronú kó tó ṣèkà fún yàn wàá ronú kó tó ṣèkà fún yàn wàá ronú o business class yẹn lẹ̀ ń rí o moment tá a bá ti bọ́lẹ̀ o yàtọ̀ sí ẹni tó ń ru ọjà nínú ọjà my two tó lọ ra ṣúnú my two o yàtọ̀ tó bá ti bọ́lẹ̀ people wèrè tó fẹ́ pọ́ náà ní kó jókòó sí business class yẹn o dẹjọ́ ìtorí health la ṣe máa ń jókòó sí business class torí tó bá wà lẹ́kọ́nọ́mì ẹsẹ̀ ẹ̀jẹ̀ bó ṣe ń lọ sẹ́sẹ̀ kò ní lè padà wá sókè mọ́ torí ẹsẹ̀ ti fold tó bá dẹ̀ dán pé kó fẹ́ rest 1 day or 2 days ó ń lọ resume sí kẹ́ni tó ń lọ gbé ẹrù gidi ẹrù tó yẹ pé kò sálábàárù tó bá gbé dárò ògiri èjìká ló máa fi support ẹ̀ wá ṣe wá gbé sórí wàárù mi wàá ṣubú tẹrùtẹrù wàárù mi wàá máa sunkún. mo ṣe wá pe àwọn mọ́là kan wá bá mi fa ẹsẹ̀ wọ́n tẹ̀ ọkọ̀ yọ pure water báàgì mẹ́rin nínú ẹsẹ̀ kọ̀ọ̀kan. but owó tí mo ti gbà yẹn òun ni mo fi ń di inú mo sọ báyìí kan mo ní Àríkẹ́ mo ti lọ mo bọ̀ mi ò kú Ọlọ́run ṣeun tó wáyé pé mo ṣọ̀lẹ́ ń sìn ṣòwò yìí máa wá bá mi lórí sick bed mo padà lọ sí hospital nìyẹn so lawyer doctor I'm fine my body is okay but he discharge me where have you been I travel doctor yẹn káwọ́ mórí ni. Wallahi talai. Another thing mo tún fẹ́ sọ fún yín before you compare yourself pẹ̀lú ọmọlàkejì ẹtẹjọ́ ń tajà kan náà consider your age. Age. Àríkẹ́ kí ni time sọ? Part 1 nìyẹn o. A máa ṣe part 2 níjọ́ mi. Ṣé ká continue? A máa continue níjọ́ mi. Consider your age. Kí ló sọ? 9:45 tó bá ti pé 10 ni máa close. Consider, thank you, it's for sale. Consider your age, consider your level. You are just 20. O ṣẹ̀ṣẹ̀ parí university ni. O ṣẹ̀ṣẹ̀ serve tán ni. O wá ń wo àwọn èèyàn tó ń ṣe dáadáa láwùjọ. O wá ń lára wọn, o wá ń ṣèkà fún wọn, ṣàbòsí wọn. Kọ́kọ́ bèè lọ́wọ́ rẹ̀, ọmọ how old ni ẹni tí mò ń lára ẹ̀ yìí? Ẹni tí ó ṣe business tí mò ń bá rub shoulder yìí, how old ni? How old lẹ́ni nínú business ẹ̀? Age in business and age ọjọ́ orí ó wà very important. O gbọ́dọ̀ consider. I love Alakija, I love Dangote, I love Otedola, I love Davido's father, I love people. As a matter of fact, tí n bá kọ́ fẹ́ ṣe dúà mi, àwọn tó ṣe dáadáa láwùjọ máa kọ́kọ́ fi àdúrà wọn síwájú. Máa fi àdúrà wọn síwájú torí pé màmá mi jẹ́ kó yé mi pé àwọn tó ń ṣe dáadáa tí bá ti ń ṣàdúrà fún èmi náà máa ṣe dáadáa. Ṣé ẹ wá rí pé kí n kọ̀ jíjọ́ kan kí n ní pé kán máa hype mi bí Alákìjà ṣe rí pé mo stupid. Kán máa wá hype mi bí Alákìjà ọ kí n máa wò pé èlò l'Alákìjà ní mo ti stupid o tí n bá ń ṣe bẹ́ẹ̀ yẹn tí n bá ń ronú bẹ́ẹ̀ yẹn éèjì wo l'Alákìjà àwọn wo ló gbé Alákìjà dìde àwọn wo ló support Alákìjà báwo ni Alákìjà ṣe ń rí owó ẹ̀ up till now ó wà láàrin òun àtọlọ́run kò bá ìlànà ajé mu láti query ẹni tó ń ṣe dáadáa ṣọ́rẹ́ ẹni tó ń ṣe dáadáa láwùjọ yẹn regardless of nǹkan tó bá ń ṣe tó fi ń ṣe dáadáa ó wà láàrin òun àtọlọ́run àti ajé ògùn oníṣọ́. Àwọn nǹkan tó máa ń jẹ́ kí business collapse ni mo sọ fún yín moment tó bá o bẹ̀rẹ̀ business lénìí o dẹ̀ ti rí Lizzy Anjorin bí ọ̀tá ẹ̀ o sọ kí ló ń ràn kí ló ń ta kí ni ìgbéraga òṣì kí ni Lizzy fẹ́ tà fún mi máa tà jù bẹ́ẹ̀ lọ sister mi after 10 years bèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló achieve. O gbọ́dọ̀ èèwọ̀ ni nínú business o gbọ́dọ̀ compare ọjà ẹlòmíì mọ́ tiẹ̀ o gbọ́dọ̀ compare wá tà tiẹ̀ ni. Tó bá jẹ́ pé level 1 ló wà level 1 yẹn tó lọ́ máa rí pé inú ẹ̀ ń dùn pẹ̀lú level 1 tó wà yẹn Ọlọ́run á dẹ̀ máa promote ẹ̀ àmọ́ but moment tó bá ti fẹ́ rub shoulder because target business ẹ̀ mọ́ shoulder ló ń target you don't rub shoulder torí pé Ọlọ́run tẹ̀ ń wò yẹn ọbẹ̀ ẹ̀dẹ́ ni Ọlọ́run fún ni gan tó bá wà láyé tó ti kú
sister mi má sọ ìrètí nù ṣé Ọlọ́run tó máa fún ìyàwó lé ní ọmọbìnrin 6 á dẹ̀ fún àlè ní ìbejì twins ṣẹ́ni tó fẹ́ gbèjà nìyẹn ṣé Ọlọ́run tó fẹ́ gbèjà nìyẹn Ọlọ́run ò ṣe gbèjà ẹni tó ṣe àbòsí jù láyé yìí ẹni tó ṣe àbòsí jù láyé yìí ṣé kí n sọ fún yín Ọlọ́run ló ṣàbòsí jù tó bá wá ṣàbòsí fún ẹ wàláhì ó fẹ́ fi gbé ẹ ga ni. tí Ọlọ́run bá ṣe àbòsí fún ẹ nítorí pé káyé má bàa fi ẹ́ pamọ́ kò síbi tọ́lọ́run ò lè fi ẹ́ pamọ́ sí. àwádà yìí pé kò sí ó máa dà pé kò sí lẹ́yìn ẹ̀ á dẹ̀ máa jẹ́ kí ọ̀tá ẹ̀ máa ṣe dáadáa lọ báyìí wá dẹ̀ mọ̀ pé olúwa ṣé ò sí ó wà ń wù ẹ̀ ni torí pé ohun tó ń tọrọ ẹ̀ tó bá fún ẹ ní tàmí ó ṣeéṣe kó affect ẹ̀. Do not compare yourself with people. Do not rub shoulder with people. Do not. Do your own. Jẹ́ kí ọkàn ẹ mọ́. Tí ọkàn ẹ bá ti mọ́, tó bá dẹ̀ gbé ọ̀rọ̀ wá fún ẹ, kó tó gba ọ̀rọ̀ yẹn, kọ́kọ́ examine ẹ̀ wó máa ń da gan. Èèyàn méjì ló wà láyé. Olóríire àti ìdàkejì. Kí ni mo sọ fún yín pé wà láyé? Olóríire àti ìdàkejì. Tí nǹkan bá ń ṣẹlẹ̀ sí àwọn tó ń ṣoríire ní society tó bá wà nídìí ìbàjẹ́ wọn ó ti ń takò ajé egungun nísọ òun ló dífá fún èèyàn tó máa ní kí ló tiẹ̀ máa ń ṣe á dẹ̀ máa jójó ṣìkiri lórí íńtánẹ́ẹ̀tì ṣóun nìkan ní kí ló ń ṣe ó ti bú o Ọlọ́run wá ṣe ìwọ náà wá bẹ̀rẹ̀ business ibo ló ti fẹ́ tà ṣé bórí íńtánẹ́ẹ̀tì ni àwọn ọ̀rẹ́ ẹ̀ tó ti kọ́kọ́ kẹ́gùn ẹnìyẹn lójú ẹ̀ ló máa ké pa ẹ́ ìwọ náà ní rí íńtánẹ́ẹ̀tì yẹn lò torí o ti kẹ́gùn ẹnìyẹn pó ń tajẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì. I need to open amen inshallah kọ́lọ́ ń gbà bẹ́ẹ̀ ṣe gbà ládùúrà fún mi yẹn kọ́lọ́ ń bá mi ṣe bẹ́ẹ̀ kí open shop ní Los Angeles yes kọ́lọ́ ń gbà bẹ́ẹ̀ fún mi láìpẹ́ láì jìnnà. You made a mistake for calling your creator Alabosi. I will block you now. Because ṣẹ́rí àwọn ọ̀rẹ́ mi tí mo máa ń bá sọ̀rọ̀ wọ́n tètè máa ń gbọ́ràn ẹ̀yin ò ń gbọ́ràn ẹ̀yin ti yín Awólọ́wọ̀ etí yín Ọlọ́run ló mọ bó ṣe dá yín ṣé wà òkè ṣá. You make a mistake for calling your own ẹ kó lórí page ẹ má bínú. Wait kí má mú kéèyàn má máa gbọ́rọ̀ lẹ́ẹ̀kan náà. Analysis kí n tó block ẹ gbọ́ nǹkan tí mo sọ. Mo ní pé Ọlọ́run òun ló ṣàbòsí jù. Nítorí wípé a ṣàbòsí kó lè bá dá ẹ̀mí ẹ̀ sí. Bọ̀ wá máa wò wípé ha Ọlọ́run kí ló tó ṣe gbàdúrà mi kí ló tó ṣe gbàdúrà mi. Meanwhile ó fẹ́ fi ẹ́ pamọ́ ni káyé má bàa fi ẹ́ pamọ́. Awólọ́wọ̀ ṣe ti gbọ́ nǹkan tí mo sọ. Mo ṣe course kan ní university JRP 111 máa yá ní tó bá ti gbà pé o ní Ọlọ́run o máa fail course o dẹ̀ máa lò 10 years in university o tọ̀rọ̀ ló dẹ̀ sọ fún ẹ. Ó máa ní àwọn tó máa fail course òun jù àwọn born again Muslim and Christian tó tọ́ dẹ̀ ni tòótọ́ ni JRP 111 ẹ̀yin tèmi tajọ lọ sóòtú tajọ ṣe TPM ṣe mọ́ṣẹ́ Mr. Akànní náà Dr. Akànní toró máa bí ẹ báwo ni ọ̀run àtayé ṣe ṣẹlẹ̀ wọ́n ní kì í ṣọlọ́run kíní kan ó máa ṣe gbàmù á ṣe gbàmù gbogbo ẹ máa mold papọ̀ but between me and you àwa mọ̀ pọ̀ lọ́hùn ni bàwa bá kọ́ bẹ́ẹ̀. Awólọ́wọ̀ ṣe mí ní block yín ṣe ti understand nǹkan tí mo sọ. Adúgbàmù gbọ̀ngà. Ṣé ti ẹ̀yin àwa mọ̀ pé Ọlọ́run ni Ọlọ́run ló dá ayé àti ọ̀run òkú gan mọ̀ tó bá jẹ́ ni tó súnmọ́ Ọlọ́run wá mọ̀ pé Ọlọ́run wà á máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n kíláàsì yẹn jẹ́ tó bá ti wọ ọbẹ̀ lọ́wọ́ pé
who created heaven and over the sọ pé God extra 2 years ni fún ẹ. You're fired. Tó bá sọ tòótọ́ ta ló lè jù Ọlọ́run ni, ta ló lè ké jù Ọlọ́run ni, ta ló ní gbogbo nǹkan Ọlọ́run ni. Nítorí pé gbogbo nǹkan yìí ó máa ṣe láti fi favour wa. Bàbá máa wò pé kò gbàdúrà, ó dé ń gbàdúrà bí ẹni tó fẹ́ ra mọ́tò Ọlọ́run, mo fẹ́ ra mọ́tò Ọlọ́run, mo fẹ́ ra mọ́tò, kò wá nílé mọ́tò yẹn rà. Ṣé Ọlọ́run ò ṣàbòsí ńbẹ̀ yẹn? Míwàá mọ́tò yẹn ló máa pa o. Ọlọ́run á safeguard ẹ̀ kò ní rí. Bọ̀ tó bá jẹ́ ẹni tí ó ń lálàá àbí tí Ọlọ́run bá sọ̀rọ̀ tó ń ríran. Ọlọ́run á wá wò ó. Bọ̀tá ẹgbẹ́ ni tí ò farabalẹ̀ á wò pé bó jẹ́ kíkọ̀ bó jẹ́ yíyá á ṣà lọ fọ̀ọ̀sà rẹ̀. Ọlọ́run á wò pé ok mo fẹ́ ṣàbòsí ni tẹ́lẹ̀ since tó sọ pé kí n sòótọ́ ó yá lọ ra mọ́tò yẹn. Gbogbo wa ò ní ra mọ́tò tó máa pa wá, a ní fọwọ́ wa ra nǹkan tó máa pa wá lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run gbogbo nǹkan tí a bá dáwọ́lé báyìí ló máa yára sí rẹ̀. Àríkẹ́ ṣé tẹ̀ ń tìlù Àríkẹ́ 5 minutes to 10. So we have part 2. We have part 2 maybe in the next 2 or 3 days. We'll have part 2. But I hope you enjoy today. Ṣé enjoy ara yín níwọ̀n bá. Gbogbo ọ̀rọ̀ tá bá sọ ẹni tá bá ṣẹ̀ ẹ má bínú. Mo sọ wípé èmi ni mo kéré jù lórí chat, èmi ọmọ yín, èmi lólùfẹ́ yín. Ṣé mọ̀ pé èmi náà mo kàn sọ shut up jọ. Mo kàn sọ ní atatantoto but mo kàn wò pé kí ni mo lè ṣe náà. Then ṣé mọ̀ tẹ́ bá fẹ́ yan mentor tó bá lọ yan ẹni tí ò ní kankan tó jẹ́ pé nǹkan kan lórí kíní ló yan as mentor, nǹkan tó máa follow náà nìyẹn. So you have to choose your mentor mi Alákìjà ni Dangote, Baba Davido, Baba DJ Copy. Àwọn mentor mi, ẹ̀yin náà mentor mi nìyí because I learn from you as well. You are my mentor. You are my mentor. Believe me, you are my mentor. Gbogbo yín pátápátá, you are my mentor. Ṣé ká jó díẹ̀, jẹ́ ká jó díẹ̀. Part 1 lélẹ̀. Ẹ má gbàgbé sóyòyò ẹ wo iṣẹ́ yìí ó bàdì jù. Iṣẹ́ yìí ṣàlàyé sóyò sleeping tea rẹ o. Gold yìí wà fún títà o. Egunungo. Ṣé really enjoy ẹ̀? I really enjoy show ẹ̀ ni. Kẹ́ share o. Kẹ́ fún gbogbo stretch marks. Kí ni stretch marks mare? Kí ni stretch marks lélẹ̀? Tàbí ẹ má pa mí jọ. Ẹ má kàn mí bàdí. Ó pọ́n délẹ̀, ẹ má gbàgbé ó pọ́n délẹ̀. Ó pọ́n délẹ̀ ṣe ti rí ó pọ́n délẹ̀. This oil is very effective. Mi fẹ́ mọ̀ bí gbogbo ẹ ṣe rí yamayama. Ó máa clear. Eléyìí ṣíkókó for knuckles. Ṣíkókó for knuckles. Eléyìí bóyá ọwọ́ yín dúdú ẹsẹ̀ yín dúdú. Àríkẹ́ pẹ̀lẹ́. Tẹ́rì gangan wọ̀nyí ṣe ìwà yìí. Èròjà irun. Èròjà irun. Àwọn rèé. Ṣé like irun mi? Ṣé rí pé irun mi kò disappoint rí? Àwọn èròjà irun yẹn rèé. Ó ṣe Àríkẹ́. Iṣẹ́ ẹ̀dà. Ó ṣe ọmọdé yìí mú. Àwọn èròjà irun rèé ó kẹyọ kan. Àríkẹ́ èròjà irun rèé kẹyọ kan. Èwo ni kẹrin náà no is 4 now. Mẹ́rin ni. Ele àtẹlé àti kan. Okay, 2 minutes wash. So dà. Ẹ fi lè wọ́n, ẹ fi lè rọ́pò 2 minutes wash. Ọmọ ẹran. So nǹkan mẹ́rin lẹ máa rà fún un. Irun máa wà silky kò dẹ̀ ní dry. Okay, quick one mo bọ̀. Jẹ́ kí n fún yín ní message yìí. Má bínú, ẹ má bínú, jẹ́ kí n sáré fún yín ní message yìí. Irun yín tẹ́ bá ń lo irun mi jọ̀lọ̀, dandruff jam àgbákò, ilé oil. Ó máa jẹ́ kí irun yín yọ padà. Believe me. Ó máa jẹ́ kó yọ padà. Tẹ́ bá dẹ̀ ń fi sóyò yọ para, ó máa fún yín ní flawless skin. Gbogbo àwọn ibi tó dẹ̀ ní patches ó máa clear. Tẹ́ bá ń lo carrot àdùmádẹ̀kẹ̀ tẹ́ fi ń fọ ojú, ìyẹn ó máa take care gbogbo pimples or blackhead or something on your face. Àwọn product mi débẹ̀ ni tẹ́ bá fẹ́ wá ra ilẹ̀, tẹ́ fẹ́ ra ilé tó jẹ́ chipe ẹ má pè kẹ́ sọ pé ilé ló la ní. Price yẹn lè discourage yín.
ẹ̀yin ẹ sọ oníye tẹ́ ẹ fẹ́ tẹ́ bá sọ oníye tẹ́ ẹ fẹ́ àwa wo àdúgbò tá ti lè rí iye yẹn but believe me if you are getting anything from me ọ̀tẹ̀ ni because I'm a brand and I value friendship. I don't have customers. I don't even have friendship. I have family. Nítorí pé mo nígbàgbọ́ nú yín, èmi ò ní bá yín ṣe business tó yẹ pé ẹ ká má pàdé mọ́. Mo gbọ́dọ̀ pàdé yín títí ayé because tí ò bá sẹ́yìn kò lè sé mi, tí kò bá sí Ọlọ́run kò lè sí gbogbo wa. So if you're doing business or you're buying anything from me and once you start using your cream, ó máa gbé yín wá sórí line mi, orí normal line mi. So mo máa monitor skin yín bóyá ó ṣiṣẹ́ o àbí kò ṣiṣẹ́. So we don't just sell cream for you, pelo ma lo. No. I will sell cream for you and I will monitor everything. Cheka jo díẹ̀ sí. Cheka jo díẹ̀ sí. 1 minute to go. Nobody take care of your idol. Upon going to sleep. I'm going to sleep. Azan ni. Ẹni máa kú ẹni máa kú ló máa kú. Only upon going to sleep. Ó ti ní kí n lọ sùn. Azan. Ó ní kí n lọ sùn. Balo ń já Azan. Kí ni prayer mi? Ó ga jù. Alúbáríkà. Kó tẹ̀lé owó ọmọ ni mo béèrè. Fẹ́mi àti ọmọ tó ń wò mí. Owó ọmọ ni mo béèrè. Kó tẹ̀lé owó ọmọ ni mo béèrè. Fún gbogbo wa. Ọmọ ni mo béèrè. Akọ̀kẹ́ tí a. Dangote tí a. Àmì. Ṣàwòrò ìdẹ. Ṣẹ́rí ó ga jù. Ṣínkó bèbí. Ẹjọ́ ṣínkó. Mo jọ ṣínkó. Kókó má ṣẹlẹ̀ Nàìjíríà kó máa lọ kó ìtọ́ ṣínkó. Ẹ ti rírun mi. Ẹgbẹ́ wà sílùkì, ó wà jẹ́rì, ó wà kọ́ẹ́lì. Ṣẹ́rí bóyá wà sílùkì. Kò tó níbẹ̀ o. Àbí ẹ wá ara nu mi. Tí irú bá ń já tẹ bá fà á báyìí, ó máa máa túmọ̀ yín lọ́wọ́ ni. Ó máa máa tú. Ẹgbà ló ṣe. Ẹ̀kẹ́jẹ lọ gérun mi ègénù ti pọ̀. Any other place can't have it. Kẹ̀jà wà lẹ́gbà. Owó ọmọ ni mo béèrè. Wọ́n tẹ̀ á ti ògbẹ́ni Jẹ́ ṣàkàrẹ̀ àwọn aró ṣàwòrò ìjẹ. Ṣẹ́rí 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 ṣẹ́rí. Ó máa jẹ́ kí irun yín strong, irun yín ò ní já mọ́. Débi kó máa pa. Kọ̀rọ̀ táyì jẹ́ fi ní tẹ́ẹ̀dì. Ijó dà Lizzy. Ṣé lọ́wọ́ mi mú ifá tó ṣẹ́rí? Nothing. So, ẹ jẹ́ kí n sọ pé ó dàárọ̀, ó dàárọ̀. I should stand up. Tí n bá aṣọ kí n tuntun dìde. ń bọ̀ lọ́la àbọ̀túnla aṣọ tuntun fresh Wọ́n fẹ́ kí n dìde o. fresh one.